Koiki Media bring the work closer to your doorstep. Our leader Baba Dr. Chief Sunday Igboho tí àwa tí ètò fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú bàbá wa Dr. Chief Sunday Igboho láti Ìjẹ̀bú parapọ̀ láti wá kí bàbá wa. Koiki Media bring the work closer to your doorstep. Pẹ̀lú omidan tó wá kí bàbá wa. Sunday Adéyẹmọ. Sunday Adéyẹmọ. Sunday Adéyẹmọ. Sunday ọmọ Adéyẹmọ. Sunday ọmọ Adéyẹmọ. Sunday ọmọ Adéyẹmọ. Asún kò sún. Àtìtì kò sí. Ẹ̀ka pétépèrò. Látọwọ́ ìdélẹ̀. Ìpele ló tún pele sí. Ìpele ló tún pele sí. Sunday ọmọ Adéyẹmọ. Sunday ọmọ Adéyẹmọ. Má finú ẹnì kankan. Má finú ẹnì kankan. Ẹni àbá finú hàn ní fi púpà ní. Má finú ẹnì kankan. Ìgbòho bọ̀ rẹ́ o.
fúnra wá space so that tẹ́gbọ́n alẹ́ fẹ́ ẹ jọ bí adábádẹ́ rẹ̀ bí ta lè jókòó sí wọn ẹ ṣeun àkọ́kọ́ màá fẹ́ kí àwọn ọ̀yá wa nínú kírísítẹ́nì nínú mùsùlùmí ìṣẹ̀ṣe kí wọ́n jọ kí wọ́n ṣe àdúrà fún wa yá wa ọkàn mi sọ bí lápá yìí kéjì ọjà alájà mẹ́rin ọjà máa ní ọjà ṣàdúrà máa kọrin cause I'm very happy for today. Inú mi dùn pé mo rọ́jọ́ ni. Inú mi dùn torí mo rọ́jọ́ òní. Inú mi dùn ọjọ́ òní ṣojú mi. Congratulations ẹ̀ máa wọlé wá. Inú mi dùn torí mo rọ́jọ́ òní. Inú mi dùn ọjọ́ òní ṣojú mi. Alhamdulillah rabbil alamin. 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 Alhamdulillah hayano badamo amotano wa ile nusu. Mo bá yín dúpẹ́. 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 Ọlọ́run kó máa bọ̀ pẹ́ náà jẹ́. Ọlọ́run máa bọ̀ pẹ́ náà jẹ́. Gbogbo àwa tá à ń tẹ̀lé yín kọ́lọ́ máa bọ̀ pẹ́ wá jẹ́. Ọlọ́run máa fi yín bà wá nú jẹ́. Ọlọ́run máa fẹ́ni kọ́kọ́ bà wá nú jẹ́. A ti dúró láti àárọ̀. Èmi yìí tún wá ṣojú wa. Ọlọ́run títí ayérayé ọlọ́ba pẹ̀lú kọ̀kọ́ rẹ̀. Má ṣe ẹnì kọ̀ọ̀kan sẹ́yìn inú wa. Má fẹ́ lè ṣàṣemọ́. Ká máa rántí ọjọ́ ìní sọ́lá. Ká máa rántí ọjọ́ ìní síyì. Ká máa rántí ọjọ́ ìní ságbéga. Tó jẹ́ ìbẹ̀rẹ̀ oore fún wa. Ibi tẹ́ ń lọ là ń bá yín lọ. Ibi tẹ́ ń lọ là ń bá yín lọ. Torí àgbà fún yín. Nígbà tá a rí lọ́jọ́ àkọ́kọ́ tí mo mọ̀ yín. Nígbà tí mò ń kú lọ báyìí wọ́n gbà. Igbó! مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين wọ́n ní ká sún ṣeun ní ṣókí bí nǹkan tí ìyàwó tí wọ́n sọ lẹ́ẹ̀kan torí pé ìtara ni nígbà tó dé pé wọ́n ti pa ṣíráàlì kan wá dé tàbí kò lọ sùn sí ìgbà òjijì lé lówó lé wọn lórí bẹ́ẹ̀ ni wọ́n ń pariwo pé Ìgbòho lórí bẹ́ẹ̀dì so mo sáré sọ̀rọ̀ yẹn so ifá àtàdúpẹ́ pé àwọn náà lọ́wọ́ lè gbé yín tó tún dúpẹ́ okay so adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run introduction bàbá mi máa sọ́lá ẹ̀pẹ́ fún àṣà ọjọ́ ní tí àgbà Ọlọ́run ẹ̀kọ́ àjẹpẹ́ ṣe ni àwọn kó má dàbí pé àwọn kan wọ́n máa sọ pé àwọjú ṣáájú là ń ṣe fẹ́ pé àwọn ni mẹ̀sáyà lẹ Yorùbá torí pé ibi tí mo sọ̀rọ̀ yìí ni pé wọ́n sí ń lé tábà ti ń pariwo Ìgbòho ṣá nǹkan dẹ̀ ń ṣe àwa ní rálì kan ní Èkó ní ọjọ́ ẹ̀ náà lẹ́kọ̀ọ́ náà ni adẹ̀ ń ṣe rálì àwọn ọlọ́pàá gbogbo wọn dẹ̀ wà ní ọ̀kan báyìí nígbà tó wá padà dípa pé wọ́n ní fídíò kọ̀ tó bá ti dẹ́ni ìwẹ̀ bẹ́ẹ̀ yẹn wọ́n máa ní ká pè àwọn abálẹ̀ ti pè wọ́n ní fídíò kọ̀ ẹ̀kọ́ rẹ̀ lóde kò máa yí tó wùyẹn kò máa yá wá ni tí ó bẹ̀ láwọn ẹni tí wọ́n rí lóde wá yá Ìgbòho dé inside among them ìdé inside among them níṣẹ́ lọ́rọ̀ padà lọ change aṣọ ẹ̀ ó lọ change aṣọ ẹ̀ kúrò dáṣọ lọ́pọ̀ dẹ̀ lọ sọ di mọ́fì tí ó dẹ̀ wà tó sẹ̀kẹ̀ wá ó bóyá ó ti bẹ̀rẹ̀ ní tó ń sọ yìí ó ló padà wá ó ní fídíò ìjọ ìlú náà pa Ìgbòho ẹ wo adúrú ìfẹ́ tó lọ fún wọn so bẹ́ẹ̀ náà ni àwọn tá jẹ́ ti Jẹ̀bú parapọ̀ nígbà tó di pé a máa ṣe rálì ìgbà yẹn wọ́n ti ń pè mí àti Mr. Mokeni
lájọ lọ torí àwọn ní coordinator fún Ìjẹ̀bú parapọ̀ mo rántí pàjọ lọ sábẹ́ bíríìjì báyìí Lagos garage fún bàtà tẹ̀ dé bẹ́ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí pé máa harass máa ṣe báyìí bọ̀ níta bàtà padà sókà ọmọ gbowó ní wá kíníkan ní à ẹ pé ẹ̀yin wo nígbà tó yẹ pé ààrẹ tí ń pé ẹ máa bọ̀ lọ́dọ̀ wa kíníkan sọ́ọ́dì náà kọ́ déédéé àfi pé àwọn ààrẹ ìṣọmọ Yorùbá mọ́ ni ohun tẹ́ni yẹn fọ̀njọ́ ẹ̀yìn yẹn ìgbà tẹ́ni àpàdà wa Canada wá explain fún wa kó báyìí ló ṣẹlẹ̀ wọn náà rí gbogbo ẹ̀ but inú wọn wá dùn wá láti rán àwọn boys ẹ̀ kọ gba flyer lọ́wọ́ fún àwọn máa pín ní gbogbo Lagos garage nítorí torúkọ wọn ní o ní ti garage a lè ṣe àwọn ẹni wọ́n wá sọ fún wa táwọn máa ṣe rálì yẹn àwọn lédè àti darapọ̀ mọ́ wa máa mi òbí rálì yẹn ṣe rí ń gbà yìí àwọn máa sí òjò tún rọ̀ gbogbo ẹ̀ blog àwọn àdúgbò lọ́wọ́ tó pàwọn díẹ̀ sí pé mi ìlú ìwà yìí tí bá ní ẹni ìṣòro tó lágbára bàbá mi ni máa ń pè ẹ̀ ní kí n bá social media kí n máa sọ pé àkọ́bá ìṣẹ̀lẹ̀ mo fara ti yàn ìyà ò lè jẹ́ mí òṣì ò ta mí mo fara ti ìgbówó òṣà owó ọmọdé mi so àdúgbò lọ́wọ́ náà fún ẹni bàtà bàdà pa fáyé ìwọ̀n tó bá lágbára jù wọn tábà ti dé o kíákíá lọ́ máa dé kọ́ nígbà táwọn jẹ́ sẹ́sẹ́ pé gbàgbà ọ̀nà ẹ̀ ń bọ̀ ní Ìjẹ̀bú ẹgbẹ́ wa ṣe rálẹ̀ bẹ́ẹ̀ ni wípé ọmọ Ìgbòho ni wá bẹ́ẹ̀ kẹ́lẹ́ dẹ̀ mọ́ gbogbo ìta ní ṣe ní gbogbo Ògùn state àbílẹ̀ Yorùbá ẹ̀ lè rí bá ń dá nǹkan rú àbá ń bá nǹkan jẹ́ àmọ́ bá ṣe ń ṣe tí ò dẹ̀ ní sí wàhálà àdẹ̀dúpẹ́ lọ́wọ́ náà pé látara ń pè orúkọ wọn tábì wọn dúró tí wọn ọlọ́pàá pípọ̀ wọn DSS ẹgbẹ́ oníṣẹ́ gbogbo wọn ló wà pẹ̀lú wa níbẹ̀ yẹn àdẹ̀ ṣe láṣeyè àti àṣeyege tí ló fi dé gbogbo Ìjẹ̀bú tó fi dé Ìjẹ̀bú tó fi dé Mọ̀dìmọ̀sán tó fi dé Àgọ́wòye tó fi dé gbogbo ẹgbẹ́ àdẹ̀ ṣe bọ̀tì kan tí gbogbo wọn ń sọ ní pé wọ́n làwọn fẹ́ kẹ́ wá sọ́dọ̀ àwọn kẹ́ wọ́n láwọn fẹ́ kẹ́ wá sí Ìjẹ̀bú so ọ̀rọ̀ yìí ti ń pọ̀ náà àwọn tó jẹ́ àwọn bàbá wa tó dàbí ẹ̀ ń pàjọ́ iṣẹ́ àtàwọn ìyá wa mo bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ìyá wa Ìyá Jagun mo bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ìyá wa Miss Ahmed mo bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ìyá wa Ìyá Pupa mo bẹ̀rẹ̀ látọ̀dọ̀ bàbá wa ìyá wa Miss Bali mo bẹ̀rẹ̀ látọ̀dọ̀ Mr. Mokeni tí wọ́n jẹ́ coordinator wa mo bẹ̀rẹ̀ látọ̀dọ̀ Afa Yorùbá lóhùn mi Ọlọ́run tó yẹ pé àjọ ń tukọ̀ yẹn ìgbésẹ̀ kò ní wú adẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó kù wẹ̀lẹ́ ẹ má bínú ikú pẹ̀lú Ìbàdàn bàbá Ìjẹ̀bú lọ́kọ̀ Ìbàdàn ẹlẹ́yà wọ́n ti jẹ́ yọ̀ àwọn ni wọ́n ń tì wá lẹ́yìn tàbí ṣe mú táà ṣe ní gbogbo Ìjẹ̀bú ní parapọ̀ pátápátá wọ́n dẹ̀ dúró dé wà wọ́n dẹ̀ dúró tì wá anytime Koiki Media wọ́n fi ọ̀rọ̀ Ìjẹ̀bú ṣeré tó bá ti ń dípẹ́ abẹ́ ṣẹ́ ní ti báyìí ọwọ́ kan kíákíá máa dìde wọ́n máa tarabọ̀ tó dẹ̀ máa dúró pẹ̀lú wa ojú ò ní tì wọ́n wọ́n á tún tẹ̀ wó bẹ́ẹ̀ ni so mo lóye Koiki ọmọ olóye Koiki ọmọ olóye Koiki ọmọ olóye Koiki ọmọ olóye Koiki ọmọ Ìjẹ̀bú Òde ọ̀rọ̀ pọ̀ Àjàgbàdúrà ọ̀rọ̀ pọ̀ òun lọmọ àfìdípọ̀ tẹ̀mọ́lẹ̀ ọ̀rọ̀ pọ̀ Koiki ọmọ olóye àfìdípọ̀ tẹ̀mọ́lẹ̀ ní Ìjẹ̀bú Òde ọ̀rọ̀ pọ̀ tó wájú àfìdípọ̀ tẹ̀mọ́lẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá. Wẹ́yìn rẹ̀ wò. Koiki Media bó lọ́mọ ogun bó lọ́mọ ogun. Wẹ́yìn rẹ̀ wò. Koiki ó yàtọ̀ ní ẹ̀dá ó yàtọ̀ yẹn dáadáa rẹ̀ ni ó ń sọ pé ọmọ Yorùbá lọ kéde pé ẹ̀yin nìkan kò síbi tí mo gbẹ́ fún wa láti ṣẹlẹ̀ ẹ̀ ti rá ọmọ Koiki lẹ̀ Koiki tó máa dé wẹ̀ adẹ́rẹ́ kó ń kọ́ bá lọ ṣẹlẹ̀ ọ̀rẹ́ ẹ̀jẹ̀ Koiki ẹ̀jẹ̀ Yorùbá pátápátá ni bẹ́ẹ̀ ni steve bá tí ẹ̀ kọ́ máa sọ pé ìṣàjú rẹ̀ tẹ̀ bẹ́ẹ̀ ló sọ pé òwò ẹ̀ gbé wáyà bí bàbá wó lọ́wọ́ ẹ̀ gbé jáde bàbá sí ara Koiki. pàtẹ́wọ́ pẹ̀lú Koiki ẹ̀ ọ̀la kó nífẹ̀ẹ́ mi ga ló fi wò pé
wàhálà tó ń bẹ lọ́rùn márùn gbòòrò àwa náà lájọ fà á lókètè gàdé dédú àlèdè bọ́ wà láyé gíga rẹ̀ wọ́n bàjẹ́ ọmọ ọmọ ọ̀dọ́ ọmọ ọlọ́mọ kíyàwó dúyàwó níyàwó ló fi sọ̀rọ̀ ń dà pé ibi tó dédú ìkásìn ibi ni mo sọ pé òun kẹ́ ló pè mí pé bàbá bí ti gàdé dédú ọdún ká àwọn ìdẹ́dẹ́ wà ta gẹ́dẹ́ ń bàjẹ́ èmi gan mọ advice pé gẹ́gẹ́ náà strong wàhálà náà nìyá jẹ náà sáà ọkùnrin ní bọ̀bọ̀ yẹn ọkùnrin ní Koiki mọ̀ fọlọ́ fura that's why nígbà táwọn akọ Koiki yẹn ẹ yọ kó ní ìhànú ìrọ̀lẹ́ nípa tí n bá yọ Koiki kó ní spokesman mi èyí tẹ́ ẹ̀ ń sọ pé kí n yọ yìí ẹ̀ bà tèmi jẹ wọn ò lè ṣe látàwọn tí Koiki ṣe pé fọlọ́ fura àwọn tó ń sọ pé kí n yọ Koiki tàmí ẹ Koiki yẹn ń bá ti yọ máa kó bá yín ni o màá ní kí ló fi kó bá mi ẹ sọ fún mi kí ni Koiki ṣe tó fi kó bá mi ohun tí mo bá ran ló máa sọ ohun tí mi bá rẹ Koiki kò ní sọ tí n bá tún rẹ pé sọ nǹkan tó bá rí pé nǹkan tó fẹ́ sọ yẹn pọ̀ ó mọ bó ṣe máa dọ́gbọ́n sí ẹ̀yin gẹ́gẹ́ tẹ́ ẹ̀ sọ pé kí n yọ Koiki pé Koiki ni ẹni kó bá ẹ kí ni Koiki fi kó bá mi mísítẹ̀ táwọn èèyàn mọ̀ ń pa ẹ̀dá ni pé ibi tá a ti ń sọ̀rọ̀ wá tá a ti ń sọ̀rọ̀ jáde ìmọ̀ sí Ọlọ́run ọ̀rọ̀ tọ́lọ́run bá fẹ́ ká sọ àní sọ that is why tí n bá sọ̀rọ̀ tí wọ́n bá ń convince pé kí n change ọ̀rọ̀ yẹn kí lọ kó jẹ́ wọ́n gbé kí n kó jẹ́ wá o ọ̀rọ̀ tí mo sọ yẹn Ọlọ́run fẹ́ kí n sọ ni ó ní tọ́lọ́run fẹ́ lò láàrin ọ̀rọ̀ yẹn ẹ̀yin lè lójú tí yẹn lè mọ̀ gba ọ̀rọ̀ yẹn ti pọ̀ ju ó ti tóbi ju ó ti sọ̀rọ̀ ju ìsọ̀rọ̀ mi ìmọ̀ sí Ọlọ́run ni torí pé ewé ò ní bọ́ lára yìí kọ́ lọ́mọ tí ọba fẹ́ kí n sọ̀rọ̀ ó lè ti ẹnu mi pa fún àníyọdún tí ọ̀sẹ̀ tí ó dẹ̀ fi mí lẹ̀ kò tì mí lẹ́nu pa ó ní mọ̀ sọ̀rọ̀ níjọ́ tó máa bọ́ọ̀sì mi wọ́n lé tó bá fẹ́ kí n kú kò sẹ́ni tó lágbára ó ń mú mi pamọ́ pé ò ní ti kù sẹ́ torí pé sẹ́ tí mo rán ẹ̀ gan ò sí ti iṣẹ́ tó lọ́wọ́ bí gba ọ̀rọ̀ Yorùbá mi ti jẹ́ ọ̀rọ̀ mi ọ̀ láti sọ àríwá ẹ̀ sọ̀rọ̀ ẹnu rẹ̀ ayé òní irú ẹ̀sùn sọ̀rọ̀ ẹnu rẹ̀ ayé òní irú ẹ̀sùn múni kìí mọ̀ ta sọ̀rọ̀ ẹnu rẹ̀ ayé òní irú ẹ̀sùn. Igbo ọ̀ṣà Igbo ọ̀ṣà. Máa bá ṣẹ̀rẹ̀ lọ Igbo máa bá ṣẹ̀rẹ̀ lọ iṣẹ́ rẹ̀ máa tẹ́ wá lọ́rùn. So ìtò kan báyìí ni ìyá wa Jagun ẹ wá fún wa ní welcome speech. Ìyá 1 million, ìyá ọmọ 1 million. ẹ bá fẹ́ máa sọ̀rọ̀ mí ẹ má mọ̀ kò ní tó sí i ní kí màmá fún yín ní wẹ́ẹ̀kọ́. ọ̀ṣà. ọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ ni ìkíni káàbọ̀ mú bọ̀ wọlá ìkíni káàbọ̀ pé báwo ṣé èmi ni mo fẹ́ kí káàbọ̀ ní àpò Ọ̀rọ̀ ìbẹ̀rẹ̀. ẹ fún wa ní ọ̀rọ̀ ìbẹ̀rẹ̀. ọ̀ṣà. ẹ jókòó màmí ẹ jókòó. Ìjẹ̀bú parapọ̀. Ọmọ aládé ni wá. Ìjẹ̀bú parapọ̀. Ọmọ aládé ni wá. Bí orí wa ò ní ṣí. Mo kí gbogbo wa pé a káàbọ̀ sílé Májàsọ́lá. Aníyìkáyé, Adégbáyì, Oníjàdóògùn, ẹ káàbọ̀ síbí báyìí. Wọ́n ní ní pàtàkì tá a fi wá bì. A wá fi ẹ̀mí ìmoore hàn torí pé kí ni tọmọ ẹni bá dára káwé Májàsọ́lá ó ní ìfẹ́ ọmọ Yorùbá ní gbogbo wa kì í tẹ̀lé lẹ́yìn
nígbà tẹ́mi ó di ilé àgbàlagbà tí n bá ń fò mọ́ kápítà táwọn ṣe Yorùbá lè sọ ayọ̀tọ́lá yóò ṣà táwọn fò mọ́ kápítà pẹ̀lú jam tí Yorùbá jà tún lè gún àwọn máa tún gbé mi sókè mi ní jẹ́ kó títí mi bá àwọn mi gbé mi nítorí kíni nítorí ilẹ̀ Yorùbá nítorí títẹ̀lé ta tẹ̀lé Májàsọ́lá ni. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ rẹ̀ gidi gan torí jọ́ kínní àná ibi náà la jókòó sí nígbà ní kí n wá bá pé gàngán yá nǹkan kan bẹ́ẹ̀ yẹn kò máa ní lọ́ka ọmọ mi síwájú màmá ṣe bẹ́ẹ̀ bímọ ẹ ṣàbímọ kùnú ẹ̀yin ẹ lọ kó wọn síwájú èmi náà tẹ̀lé wàláì kò sọ bẹ́ẹ̀ ó ní mọ́ mi ó ti yá náà nìyẹn ó dẹ̀ lọ èèyàn kan tẹ̀ ní àṣetutù ẹ àṣetutù 2 million mo ní kí ẹ ṣe bàbá ètùtù 2 million ó dẹ̀ ti rí ẹjẹ́ àṣàdúrà fún pé ọmọ wa ni àwa la bí ọmọ yàn láyà wa yóò lọ rè yóò sì bọ̀ ó dẹ̀ lọ rè ó bọ̀ rè àtìgbà náà láti jọ wà. wọ́n ní Àjàgùn kí ló tẹ̀ ṣe sí ẹ̀yìn Májàsọ́lá Májàsọ́lá wọ́n ní bẹ́ẹ̀ ni jẹ́jẹ́ lọmọ ọlọ́mọ jókòó sílé rẹ̀ kí n tó lọ bà ṣé kí n ti wá síwájú kí n yọ ṣọ́ọ̀kì lẹ́rìn rẹ̀ ní wọ́n sí o èmi ó dàgbà ewé èmi sóbì kí n ti dàgbà tòun ni ó sì ní èmi. àṣẹ so gbogbo nǹkan tí gbogbo wa tá a fi ń tẹ̀lé lẹ́yìn lágbára náà Ọlọ́run ò ní gba ìlú náà lọ́wọ́ gbogbo ṣe lọ tó ń bọ̀ tó ní ìkárí gbogbo ayé yìí kí yìí náà ò ní bàjẹ́ lágbára náà wọ́n ní àwọn kan tó yá wọ́n ní ó pariwo ó dà wọ́n kí ló fi dà wọ́n láti wọ́n lè rí èmi ò mọ nǹkan tí máa dà tó láti dà wọ́n ní bàbá wọ́n ní àbúrò wọ́n ní ẹ̀gbọ́n ọkùnrin wọ́n sì lábúrò ọkùnrin wọ́n ò mọ̀ sí jáde thousands Májàsọ́lá wà ń ta wọ́n ò mọ̀ jáde. wọ́n ní bàbá wọn ní ìyá. bẹ́ẹ̀ni wọn ò jẹ́ kó wọn síta kó tó ní pé Májàsọ́lá dé lẹ́yìn ọdún 5 wọn ò máa kó wọn síta kán lọ sí Kwara kán lọ gbà wọ́n lẹ̀ kán lọ sí Kogi kán lọ gbà wọ́n lẹ̀ wọn ò máa ṣe yìí wọ́n wá ń pariwo ní ìsìn TikTok ẹnu wọn Ọlọ́wọ́ parí lọ́wọ́. àṣẹ ẹjọ sàmì ẹsẹ bá sàmì àmì. àwọn kẹ bọ́ta tí fídíò wọn wà ń ta pé ibi tí gbogbo bàdé yìí sí tó bá lóun sí mọ́ àwọn ti fídíò ìgbò bí 1000. bẹ́ẹ̀ni. ìgbò wa wà ń ta for 5 years. àwọn arí ìgbò ló jáde bẹ́ẹ̀ ni 1000. wọ́n ní ẹgbẹ́ tó ń kọjú síta kó ibi táwọn wà lọ́tún ti ń kọ́ ọmọ lọ́tún ń pàṣẹ sínú ilé bóyá lọ́ ṣe báyìí. àwọn tí wọ́n parọ́ fún mi pé àwọn ti gba orílẹ̀-èdè Yorùbá orílẹ̀-èdè wa la wà mọ́ ní mọ́ mi rọ́nà wa àwọn tán láwọn orílẹ̀-èdè ẹ béèrè pé pálí wo náà fi travel. ó yà mí lẹ́nu. pálí Nàìjíríà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ni tá a máa ń parọ́ mọ̀ dẹ̀ mọ̀ ẹni tẹ́ ń parọ́ mọ̀ ọ̀nà ọ̀tún rẹ̀ irọ́ ni mo dẹ̀ ń pa ọ́ ṣùgbọ́n gbogbo àwọn kálukú Ọlọ́run fi dá lẹ́jọ́ lórí ọ̀rọ̀ Yorùbá Ọlọ́run fi kálukú dá lẹ́jọ́ tí èèyàn máa ń jagun lọ tó bá kú sójú ogun ọ̀bẹ jà mí mọ́ ni ṣùgbọ́n tá a bá ń jagun lọ káwá rí pé ogun yìí ibi tí nǹkan yìí lọ yìí ìtúnra mú níjà ẹkùn tí ẹkùn bá ń ja ìjà kan lọ́wọ́ lọ bóyá tẹkùn bá pẹ̀rẹ́ lẹ́sìn tó wá rí pé ìkòkò ó débẹ̀ ó fẹ́ gbẹ̀rẹ̀ ẹlẹ́nu tó wá rí pàgbára òun ò lè ká yóò fò gùn yóò kó mbẹ yóò gùn lọ àwọn lọ gọ sórí àwọn mọ́nítọ̀ ìkòkò yẹn èmi mo pa ẹran yẹn èmi ló dẹ̀ kí n ṣe fínísì ìwọ òkòkò yẹn kí ló ní tọ́ wá bẹ̀ àfarabalẹ̀ àwọn òpèsè kí n bẹ̀rẹ̀ lórí ni mo fi lè ṣẹ́gun ẹni ṣé kí n reinforce ni mo fi lè ṣẹ́gun ẹni àmà plan tó wá rí pé kò ń bẹ̀rẹ̀ lórí òun ò lè ṣẹ́gun torí kòkò náà máa ń mobilize ni àwọn òun náà wá lọ kí sáwọn tiẹ̀ wá wọ́n wá pọ̀ torí ẹkùn mọ́dágbó sọ ni mọ́dágbórin ni ẹkùn mọ́dágbórin ni ìdágbórin ẹkùn dẹ̀ mọ́ fọṣẹ́ yìí gbà míì tí ọkùnrin tí ò ní lè jẹ́ tó jẹ́ pé ẹni ẹlẹ́ni náà padà jẹ́ra yẹn inú kíkì ló ń gbà lẹ́nu ọlọ́mọṣẹ́ tiwa bẹ́ẹ̀ inú kíkì ló ń gbà lẹ́nu ẹ̀ tàbí kí kòkó gbà ẹ ti understand tàbí káwọn ajá agbó gbà lẹ́nu ẹ̀ àwọn white dog yẹn kéékèèké yẹn wọ́n lè gbà lẹ́nu ẹ̀ ṣùgbọ́n àwọn máa ń pọ̀ so tó bá rí pé òun ò lè mú wọn àwa sá fún wọn a lọ plan torí pé tí ọba sá wọn máa wọ̀n dẹ̀ inú kan pa inú kan ṣe léṣe ọ̀dọ̀ ìpín tó bá pa òun ò lè pa mí mọ́ òun ò lè sọ́dọ̀ ẹ̀mí mọ́ lọ́la àwa fọpọlọ sí òun yẹn làwọn ò mọ̀ wọ́n fi ń sẹ́nu wòròwò ìbílẹ̀ àwọn pé ohun tí wọ́n ń dójú tì mí ni pé èèyàn kùnrin ẹ bọ́ tẹ sọ pé ó dálé wa obìnrin Yorùbá wọn ọkùnrin wọn fojú òdì ìwọde ọkùnrin ni wọn tó ń sọ̀rọ̀ yìí pé ìwọ dálẹ̀
ṣé wò lè bọ́ta àbí kí wọn náà tiẹ̀ kí wọn náà ó ti gbówó ni wọn náà ṣe tí mo ṣe kọ́ ọ́ jẹ́ gbówó. bàbá jẹ̀ wọ́n bọ́ta ó dẹnu wóróworó owó bàbá yẹn o pé kí ló ń ṣe bàbá yìí ìwọ bàbá àgbàlagbà tó ti wà níbi 70 years wọ́n lẹ́yìn kọ́kọ́ fẹ́ kú wọ́n lẹ́yìn kọ́ sọ pé mo fẹ́ kú fún ìran Yorùbá torí pé ìgbà tó kú lẹ́tẹ̀lẹ̀ òun àwọn àrí ọkùnrin bíi tèmi bíi tiẹ̀ ọwọ́ àbọ́ta ọmọ pé kò sí dalẹ̀ wa léyìí tó dẹ̀ jẹ́ wípé nǹkan tá à ń ṣe kì í ṣe kẹta lè dá sí a lè dá sí náà la fi wà lẹ́nu ẹ̀ títí fún bí ọdún mẹ́fà a lè dá sí à ń bú àwọn bàbá yẹn à ń bú ọba à ń bú jóyè àwọn bàbá tó wá lọ sí meeting pẹ̀lú àwọn ìjọba Amẹ́ríkà evidence lẹ́wà tí bàbá ń bẹ láyé Amẹ́ríkà ń sọ fún bàbá yìí pé tẹ́ bá fẹ́ jagun yẹn tẹ́ fẹ́ kí Nàìjíríà ẹ fẹ́ dá dúró lábẹ́ Nàìjíríà ẹ ní láti ní àwọn ọmọ nínú assembly yìí yẹn tó ń jọmọ tó ń lẹ́nu tó ń lè sọ̀rọ̀ ní house yẹn ẹ gbọ́dọ̀ ní nínú senators àwọn reps gbọ́dọ̀ wà ń bẹ tó ń máa fight fún yín nínú ilé yẹn ẹ̀yin náà lọ kóra ẹ̀ ń jọ kẹ́ ṣiṣẹ́ fún wọn wà ń bẹ kẹ́ mọ bẹ́ẹ̀ sì máa control wọn pé wọn gbọ́dọ̀ dá lẹ́yìn o táwọn yẹn bá ti wá ń fire lókè ẹ̀yin máa fire sálẹ̀ àwa máa fún yín support bẹ́ẹ̀ sì lè jà nìyẹn gbogbo ẹ̀yin civilian akẹ́kọ̀ọ́ kóra ẹ̀ ń jọ kí lè fẹ́ fi jà fighter jet mélòó lẹ́ni amọ́ká mélòó ní bẹ́ẹ̀ lọ́wọ́ yìí ẹ̀ lè jẹ́ bẹ́ẹ̀ ọ̀rẹ́ bàbá wa bá ń jà kí tó yìí jọ yẹn máa ní bàbá kí lè rí sọ̀rọ̀ yẹn bàbá ló sún èmi gan lọ́rọ̀ dé lórí because a ti jà èmi ti sùn a ti ṣe many things ẹ̀yin ó di ẹni mo wà àtúrò àwọn tájọ́ sí Yorùbá nìṣẹ́ yìí tí wọ́n ní kò lè wọlé mọ́ wọn ò yìí dẹyọ sọ wọ́n lè tó ló ń jà fẹ́tọ̀ tí ń bẹ́ ń kú tọ́nu tó sá lọ Germany bàbá rẹ̀ sá lọ Amẹ́ríkà tó fẹ́ nu jáwáyà tá tí ó tọ́ sá lọ ìgbà tí wọ́n tó wá rí pé mo dé sí wọ́n ló ti di olóṣèlú ní kí ló dé fún ìgbòho lọ. ìyẹn ní pírọ́blẹ̀mù tí wọ́n bẹ̀rẹ̀ ní gbogbo ọ̀rọ̀ táwọn pa fáwọn èèyàn èmi ti wà ń gbòòrò láti dáṣẹ́ wọn. bẹ́ẹ̀ ni nǹkan tó ṣe wọ́n nìyẹn. a lọ kàbá ń sìn wọ́n ń ṣe wóróworó tó yẹ pé ńgbà táwọn abẹnú ẹ̀yìn odi wa àwọn ò lè lọ bẹ́ẹ̀. wọ́n tó bẹ́ẹ̀. lílọ́ta lọ́sìn Ọlọ́run gbàdúrà wa gómìnà sọ fún president báyìí báyìí àwọn bá àlú yẹn gbogbo àwọn bá alálùbáríkà àwọn bàbá tó ń fẹ́ràn àwọn aráàlú àwọn bá kàbà àwọn bá Kogi yẹn ẹ̀rì kan fẹ́ràn àwọn aráàlú gbogbo wọn ti dé wọn ti jí àwọn kan gbé ká tó débẹ̀ bàbá tó ń jí ọmọ rẹ̀ àtìyàwó rẹ̀ gbé oníjọ́ kẹta tó ń jí wọn gbé làwọn dé yẹn ṣe ti understand so now gómìnà yẹn ní ká kọ́lẹ́tà àwọn kẹta fẹ́ torí òun ti bá president sọ̀rọ̀ òun dẹ̀ rí i pé yes kẹta fẹ́ ṣe yẹn o fọwọ́ sí láti ṣe security fún ẹ pàtẹ́wọ́ àwọn ọba yẹn nífẹ̀ẹ́ àwọn aráàlú bẹ́ẹ̀ de lára àwọn ọba kan tó ń gbàbọ̀dé fún àwọn òbí wọn táwọn kan tó ń sọ̀pọ̀tì Fúlàní kọ́lọ́mọ ba ìlú ìpínlẹ̀ Kogi jẹ́ kọ́lọ́mọ ba dáàbòbò àwọn tó ń bẹ́ẹ̀ torí pé Yorùbá wa náà ni wọ́n kọ́lọ́mọ dáàbòbò wọn kó mọ̀ jẹ́ ká rí ogun àbí nǹkan kan ṣe yóò pa aráàlú lára bẹ̀rù so láìpẹ́ láì jìnnà sí àwa náà a tún padà lọ bẹ̀ àyẹn a máa wà ń bẹ̀ pẹ̀lú wọn dáadáa ayọ̀ wà ń bẹ̀ gan àwọn tó sọ pé àfẹnú jáwáyà à ń ṣẹnu ni wọ́n kàn ní ojú ọjọ́ eléyìí tá a lọ yìí kan tá a fi parẹ́ lẹ́yìn kan oríṣiríṣi testimony là ń gbọ́. eléyìí nísìnyí àwọn àbẹ̀ fọ ìmọ̀ láàrin kó lọ kaba padà a máa wà ń bẹ̀ ó ti Kwara yẹn fi ń sinmi ni pé gbọ́ Kwara yẹn àwọn understand òun ò tí ì sọ ká máa bọ̀ ti gbé gbèsè mo ti fi gọ́ọ̀mà yẹn mo ti kọ̀wé sí gan bí wo ọ̀dọ́dọ̀ rẹ̀ ni pé tèmi fara mi lẹ̀ láti wá gbéjà yín pẹ̀lú àwọn tèmi adé káwọn ọmọ òlú tó wà ń bẹ náà adé láwọn ọmọ bẹ tó pọ̀ mo láwọn ọ̀rẹ́ bẹ tó pọ̀ rẹpẹtẹ ní Kwara yẹn aláǹfà ń bẹ láwọn fà tó ń dé yẹn mi bẹ̀rẹ̀ dáa tó ń dé yẹn mi wọ́n ti wá di mẹ́ tó yẹ pé àwọn náà wọ̀n mọ́tọ́ lè ṣe àfáà mi kan tẹ sọ fún mi pé ohun tó ń sọ ní pé ẹlẹ́bọ ni mí pé màá kẹ́lẹ́bọ wá wọ́n á sọ fún àfáà pé inú Yorùbá nation dance àwọn àlùfáà pọ̀ ń bẹ kò sí tó kèmí pẹ̀lú pé ohun tó kẹ Christian lèmi gan ohun tó kẹ mí ń bẹ ní pé káláfíà wà fún àwọn èèyàn mi abẹ́rí mi mo gbé bí n bá tiẹ̀ ń gbé onítùmọ̀ kankan nígbà tí pé mo ń gbé gúnbọ̀ ńlọrin ìlú Ìlọrin ìlú mùsùlùmí ni gbogbo
so kí ló wá ṣé wàá mọ gbégún bọ̀ mọ́sálásí yìí ni gbégún bọ̀ láàfin kò possible náà because ìlú Ìlọrin ìlú àwọn àlùfáà ni ntọ́lọ́hún tí gbogbo ayé dẹ̀ mọ̀ bẹ́ẹ̀ so kí wàá ní tèmi láti pé mo fẹ́ lọ gbé ẹbọ lọ́bẹ̀ àbí sẹ́ mo gbé tutù nígbà tí sáà ni mo rí tutù bọ́ mbẹ́ abẹ́ ti rí fídíò mi kẹ́tẹ́ mo rí tutù níjọ́ kẹ́tẹ́ mo ní mo ń gbé lọ lọ́rin o ìlú wa níbẹ̀ ìlú àwọn bàbá wa níbẹ̀ mo láwọn àlùfáà ń bẹ̀ tó pọ̀ àlùfáà Labib àlùfáà Buhari ọmọ Musa àlùfáà Jagmal bẹ́ẹ̀ bàbá ìmáàmù Ọ̀fà bàbá mi ni bàbá ìmáàmù Ọ̀fà bàbá dáadáa ọlọ́njẹ́ bàbá yẹn kú afá dáadáa dẹ̀ tí ìfọ̀rọ̀ mi ṣeré iná tí mo ń lò ń bí bàbá ìmáàmù ló pàṣẹ fún àbúrò rẹ̀ tó jẹ́ ọ̀gá àwọn NEPA ní gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí wípé ẹ lọ fún gbòó ná tó dáa mo fi Ọlọ́run tó ní ẹ̀mí mi búra olóṣèlú ni mi tẹ́lẹ̀ anybody mọ̀ tí ò sí pé gbogbo tí mo ní ibẹ̀ mo ti kó jọ mo wá fẹ́ gbaná sínú ilé mo ní mo fẹ́ ná tó dáa Senator Bukola Saraki òun ni Senate President Jonathan ni President wọ́n wá ní tí n bá fẹ́ lo náà yẹn mo láti lọ gba lẹ́tà wá lọ́dọ̀ Senate President or President mo dẹ̀ lọ bá bàbá wa Saraki Bukola Saraki because I just say PDP ọ̀rọ̀ bá wọn fẹ́ ọ̀gá leader a ní ìdí nánú ilé wa àwọn náà gbọ́dọ̀ wọn ló náà tó dà ó sì fún mi ní mo ní wọ́n dẹ̀ ní wá báyìí wọ́n á ní táwọn bá ti close kí wọ́n bọ̀ nílé bàbá mi imam bàbá wa Alfa Farouk oníkíjìpá bàbá Farouk ló lè dìbò lọ́bẹ̀ pé kàn fún mi níná ẹ̀wọ̀ lọ́hùn ọmọ Ọlọ́rin ni bàbá Farouk oníkíjìpá kẹwàá mo lọ dàrú ẹ̀rù mùsùlùmí sì ni ó sì fẹ́ràn mi bàbá Farouk wà ní kí n mọ̀ sọ ní ilé Saraki kí n lọ gbàwé tí ìfìmọ̀ lóná tọ́ da iná mi yìí kì lọ bàbá Saraki ẹ̀ nídà ẹ̀ bá dẹ̀ ṣiṣẹ́ tán tí wọ́n dá àwọn àlejò lóhùn tán wọ́n dẹ̀ múwèé wọ́n kọ̀wé wọ́n fún bàbá wa oní Farouk bàbá dáadáa oníkíjìpá wọ́n fún wèé ó fún mi mo wá múwèé dé wọ́n ní kí n múwèé lọ sí Ọ̀jọ́ lọ́fíìsì àwọn NEPA tó tóbi àwọn bàbá wa ebi Ìlọrin gbogbo wọn abẹ́ẹ̀kọ́ ni adéjọ́ sí Yorùbá ní sẹ́ni àfáàdé ni wọ́n so mo wá múwèé yẹn dé ọ̀dọ̀ ọ̀gá NEPA wọ́n á tún lọ́mọ Ọ̀fà lòun kò bá sáyìn wò ní máa ń sọ pé lónìí lọ́la ẹnìkan wá sọ fún mi pé wọ́n pọ̀ ọmọ yẹn ní Àríyọ̀ wá ní bàbá àbúrò ìmáàmù Ọ̀fà ni bọ̀bọ̀ yẹn mo ní bá gbé fóònù mi bá pe ìmáàmù salamu aleykum baba olóyè mo ní baba ẹ kú ọjọ́ mẹ́ta ẹ bẹ̀rẹ̀ bá èmi ní ọ gbé fóònù mi ni mo ní àṣà àṣàwádà baba mo ní sọ̀rọ̀ kan mo dẹ̀ nídìí náà lọ́wọ́ mo ní kí ló dé ìṣòro kẹ̀ láíláí ṣé káwọn ọmọ bọ̀lú bàdàn ni mo ní no ọ̀rọ̀ tẹ́lẹ̀ sí lórí fóònù wọ́n ní kí ni gánà bá sọ fún wọn baba ní ló sórí fóònù bá ó sì há di ọ̀gá àwọn NEPA ẹ̀ pé ẹnlẹ́pẹ́lábáyá ó ní àsálàmàlẹ́ fọ́nrẹ́bàlẹ̀ sálàmàlẹ́ kó ló ṣe mo mú ìwá sọ́dọ̀ rẹ̀ ó ń fẹ́ nǹkan báyìí ó dẹ̀ mú wá látàbújá ni ó sì fọ́ sí ìwé kan fún ná ó ní wọn mọ́ ó ní bẹ́ẹ̀ lórí tẹ́gbẹ́ ó ní wọn ò jẹ́ kó wọn rí bàbá náà ẹsẹ̀kẹsẹ̀ ní báyìí ní kí n máa bọ̀ mo ṣe ń dọ̀rẹ̀ lónìí jókòó ó dẹ̀ kì ó tẹ̀ bẹ́ẹ̀ gbọ́n ọ̀nà yáyá ẹ̀kọ́ gbogbo fún wa ó ní ìwé olóyè Sunday Igboho dà wọ́n bá dẹ̀ gbèjé ẹsẹ̀kẹsẹ̀ lọ sáìn ó mínítì ó ní kí n gbà ó ní kí n mú lọ sí ibi NEPA tó wà ládùúgbò mi kí n fọ́ kọ́lọ́ kọ́nẹ́tì náà yẹn fún mi lẹ́sẹ̀kẹsẹ̀ ó nígbà tí sẹ́ni pírẹsidẹ̀ntì kọ̀ yìí fún yẹn tó lẹ́yìn gbèrè wọlé ẹ̀wọ̀n tó ń kó káàkiri ó ní sífì máa ń ṣẹ̀ṣẹ̀ wá ń pè òun ókè náà gbogbo àwọn tí mò ń dakọ̀ yìí ibi mùsùlùmí ni kírísítẹ̀nì kẹ́mẹ́ ló gbókọ̀ tí mo dákọ̀ bàbá wa Farouk mo dákọ̀ Labib mo dárúkọ bàbá Buhari Musa mo dárúkọ Jagmal àyẹ̀mí gidigidi ni tí mo sára fi gbogbo àti mo jà mí lórí íńtánẹ́ẹ̀tì mo dákọ̀ gbogbo wọn bẹ́ẹ̀ bàbá Imran Eleha ẹnìkan jẹ mí lówó kò fún mi nígbà mo wà ń Kútọ́nù mo sì ní ìdí owó kò kú búsì nǹkan kan mọ́ mo wá ní ìdí owó mi mo wá ń pẹ́ nìyẹn kò gbé fóònù mi ó ti rò pé kí agbára wo ló ní tí ó sì kò kú lè wọ Nàìjíríà wa kò sí ní nǹkan kan ṣe tí ó dá lóhùn ẹnìkan wá ní ká ní mo lè pe bàbá Imran Eleha yẹn yóò gbáwó yẹn fún mi nísinsìnyí mo ní ẹ mo ní bàbá mi ní wọ́n ti wá dọ̀ bàbá Imran Eleha ti wá nílé ó ti wá sàdúrà fún mi bí wàá yẹn bá gbé fóònù máa wá sáré wá nọ́mbà yẹn lọ́wọ́ ọmọ mi kan wá fún mi salamu aleykum ní ta ni mo ní pé olóyè àdúrà rẹ gbà mo ní mo mọ bàbá mi wọ́n kọ́ sàdúrà ẹ ti bàbá ẹnìkan jẹ́ mi lóhùn dẹ̀ ní kọ́bọ̀ lọ́mọ ti wà ẹ̀ náà mọ̀ kọ́ dísẹ̀ tí mo wà iye báyìí dẹ̀ lówó mi yẹn bàbá lè lo mo ní 50 million lówó mi ó ti pẹ́ mo dẹ̀ rí pẹ́ lè máa ń gbó mo ní ká ní pé kò sí ní tọ́sẹ̀lẹ̀ sí mi ti gbó mi lọ́wọ́ ẹ̀ nǹkan báyìí lọ́dọ̀ mi àti ẹ̀pọ̀ láti bí ọdún bíi méje mẹ́jọ tó ti pa àpọ̀ ó sì sàdékò dẹ̀ fún mi lówó mi dẹ̀ ní bàbá ní kí n dúró sórí fóònù báyìí ó dẹ̀ mú fóònù mi ò fi pẹ́ nìyẹn pé wọ́n ọkùnrin bàbá ní mọ́ sálámọ̀ mi owó Sunday Igboho nísìnyí mo ṣe ń sọ̀rọ̀ yìí nísìnyí ìṣẹ̀lẹ̀ àká nàmbà rẹ̀ sí ọ bọ́ọ̀ bá lè ṣe tán ìtọ́ bá lè ṣe kó sì mọ́ ṣe nísìnyí
bàbá bá ní kí n pa fóònù kí n sẹ́dà kan náà bá sẹ́dẹ̀ nígbà tí ó fi tó wákàtí kan owó balẹ̀ sákàtì ọlọ́run tó lẹ́mìí owó yẹn balẹ̀ ni ẹ̀yin kọ́ yìí owó wa balẹ̀ tán bàbá owó mi ti wọlé o ẹ̀yin náà sẹ́dà kan náà bàbá aláwùsù mi láì mo ní àwùsù mi láì bó o kí n fi ṣe ìdúpẹ́ pé ẹ bá gbowó ni owó tí mo ti ń lé pa láti ọdún mélòó kan tí mi rí gbà kí n tó di pé wọ́n lé mi kóòdù tẹ́yìn sì bá ń gbà lọ́wọ́ kan tẹ́mi ọ̀dẹ̀ fẹ́ sí jẹ̀gbọ́n torí mi bóyá ń jà sórí owó asòrò bá dùn pọ̀dẹ̀ lórúkọ mi torí ọjọ́ pẹ́pẹ́ abẹ́lẹ̀ tó pọ̀ ẹni fún yín bẹ́ bàbá ni ó ní kàkà kó o fún mi ń bẹ̀ kí n tún sẹ́ndà kan nọ́mbà wọ́n yàtọ̀ fún mi lówó sí i olóòtú pọ̀ mọ́ bí tí mo wà yẹn òun dẹ̀ mọ̀ nǹkan tí ń ṣẹlẹ̀ bọ́n bá wà lè fún mi tóun tó wá tẹ́nìkẹ́ tó wá jẹ mi tó fún mi kí ni tó wà ń tóun láti ti bá mi pẹ́ ń bẹ̀ kí mo ṣe bẹ́ẹ̀ kí mo pè pa wáyà ọgbà tẹ́ǹkọ̀ pọ̀ lọ́wọ́ mi ó jẹ́ nǹkan tó ìkẹ́dẹ́ báyà dẹ̀ máa ń ṣèkì mi pé mo kò bá bu sẹ́kún mu létí wọn pé wọ́n lọ ẹ fọ́n sẹ́ báyìí ó kì í gbogbo àwọn tí mò ń darúkọ yìí nìsín Ìlọrin ni wọ́n sẹ́mi wa máa lọ dà but wọ́n pa àwọn èèyàn ń bẹ̀ tí mo dẹ̀ rí pé mo láwọn bàbá ń bẹ̀ mo láwọn àlùfáà ń bẹ̀ wọ́n jẹ́ èèyàn mi tèmi ọ̀dẹ̀ lè fún wọn lówó ń bẹ̀ tèmi ni pé kẹ́mi wá pẹ̀lú àwọn èèyàn mi tí mo mọ̀ fún wọn lágbára tó ń láyà ká lọ kojú àwọn tí ń pààyàn ń bẹ̀ tí ń jiyàn gbé ń bẹ̀ ìyẹn ò ní pé yẹn ń dànù tàbí pé yẹn ń fẹnu ṣe é tàbí bá dẹ̀ láǹ fẹnu ṣe é ni ẹ̀yẹn tí ẹ jẹ́ kí aláwọ̀ bí ẹ jẹ́ kí ìjọba abẹ́ wà aláwọ̀ bí wọ́n lè sọ pé tó àti aláwọ̀ ẹ̀ Sunday afẹ́ kó wá fún wa support for example Ogun State ní láyé ìjọba Buhari gómìnà wa Dàpọ̀ Abíọ́dún bàbá dáadáa nígbà tí wọ́n ń pààyàn ní Gùwà káwọn Fúlàní yẹn ṣe wèrè ń bẹ̀ bàbá gómìnà wa ní àti lo ọlọ́pàá àti lo gbogbo ẹ̀ ṣùgbọ́n tá a bá rí èyàn bíi Sunday Igboho tó bá lè wá sí Gùwà lógun State ń bí kọ́ wá ràn wá lọ́wọ́ àbínú yẹn ṣé mo kó ti bàbá ti lọ́gbọ́ pè mí nìyẹn nígbà tí gómìnà ti sọ yẹn mo rí pé gómìnà dáadáa lélẹ̀ ó fẹ́ràn aráàlú ó fààbò fún àwọn aráàlú ẹ̀ ṣá abéèrè pàmísẹ̀ kan mọ́ ìbájọ́ ló gbogbo wa náà ìbájọ́ ló wọ́n bẹ́ẹ̀ mo rẹ̀ pé yìí tẹ̀lé fẹ́ tó sáìka pépà ń dẹ̀ta wọn làwọn kà ẹ̀rí fọ́ǹtì ẹ ti gbọ́ pé gómìnà tó bá rẹ̀ yẹn bí Sunday Igboho wọn níbẹ̀ egu wáyá kò ní ìdìbò àpé gómìnà mọ́ ẹnìkan ní káàkiri kò ní ìdí lẹ́tà mọ́ gómìnà ti pè wá pépà gbé rédíò gbé ẹ̀jẹ̀ àmọ́ ọlọ́mẹ kò ní sọ kankan mọ́ àsìkò rí bẹ́ẹ̀ gbogbo ayé lórí pa àdébẹ̀ àdẹ̀sán agbára tó lọ fún wa ń bẹ̀ adefọbẹ mọ wọn dẹ ṣàdúrà fún wọn láti wọn ṣàdúrà fún amẹ nígbà gómìnà sì dé nígbà gómìnà ti gbọ́ pé Sunday Igboho ti fẹ́ẹ̀ dé Ògùn ọ̀rà tíkẹ́ẹ̀tì ọkọ̀ nílùú èbò nígbà tí Buhari sì pé gómìnà pé wọ́n ló ní kí Sunday Igboho ọlọ́pàá Fúlàní Buhari lòun sí àbí gómìnà lòun sí ó lóòótọ́ lòun sọ pépà sí pé ó sọ̀rọ̀ ọ̀pára ní pépà pé London lòun ti sọ̀rọ̀ yìí òótọ́ lòun sọ pé bóun bá rí ẹ̀bí Sunday Igboho fún ààbò àwọn tó dìbò fóun tó ń gbé òun wọlé sínú ìlú táwọn jínigbé àtàwọn kidnapper ń pa òun sọ pé kí Sunday Igboho wá wọn ní ti ń bá rí èèyàn bíi tiẹ̀ nígbà tí wọn kò Sunday Igboho kankan fẹ́ wá. That is why táwọn kẹfà ń sọ̀rọ̀ gómìnà Dàpọ̀ máa ní èèyàn dáadáa ní gómìnà Dàpọ̀ lọ́dọ̀ tèmi torí pé ohun tó sọ yẹn ó jọ èmi lójú tá a bá rí gómìnà náà tó sọ bẹ́ẹ̀ pé tó bá a bá rí èèyàn bíi Sunday Igboho tó bá lè rìn wá lọ́wọ́ nù wa àgọ́ nídìí pàmísẹ̀ kẹ̀kẹ́ mọ́ ó ti gbé ẹ̀yẹ wá wò tí gómìnà kan bá wá sọ bẹ́ẹ̀ báwo wà á lọ bẹ̀ báwa ní lọ báwo bá dúró de pàmísẹ̀ rẹ̀ mọ́ bọ́tá bá dédé lọ gẹ́gẹ́ bí òfin táwọn bàbá mi Olúbàdàn fún mi àwọn bàbá Olúgbọ́n àgbẹ̀ ọmọ bàyá mu bàbá dáadáa ẹ bá ṣe kábíyèsí. bàbá Olúgbọ́n ní torí ìwèrè ta oníwèé ṣiṣẹ́ torí pé Ọlọ́run gbàdúrà rẹ̀ bàbá ní èèmọ̀ kú ọ̀gá lè fèrè ẹlẹ́tọ̀ bẹ́ẹ̀ tí wọn bá ti pè ọ́ nílùú kan pé wà ọlọ́bẹ̀ bí alára bá ní ara òrùn èyí ò kí sọ pé ó kó ẹ̀sùn owó ẹ̀ ṣùgbọ́n tí wọ́n bá pè ọ́ nílùú kan pé à ń retí ẹ̀ sọ pé ẹ sọ sínú pépà kí gbogbo ayé gbọ́ tọ́ba tí wọ́n lè sọ pé tá a bá rí èèyàn bí Ìgbòho bí gómìnà Dàpọ̀ sí sọ́njọ́ kìíní àná wọ́n máa rò sẹ́mọ́ gbéra sọ sẹ́ndì pépà yẹn sẹ́mi bàbá rẹ̀ kó o sì gbéra sọmọ lọ́bẹ̀ kí n ga ẹ̀dì ẹ̀dí bẹ̀. ṣùgbọ́n tí wọ́n bá pè ọ́ gbogbo tó bá rí kí wọ́n mọ sọ sí ọmọ ẹ̀pọ̀ lọ́bẹ̀ orí tó bá lọ ọbẹ̀ tí nǹkan kan bá ṣẹlẹ̀ ń bẹ̀ ìjọba ò fèsì ẹ̀ ìjọba àdúgbò yẹn sọ pé àwọn ọ̀rẹ́ wọn yóò tún wá di pé ó tún bẹ̀rẹ̀ wàhálà ẹlẹ́gbẹ̀ẹ́ ìjọba tí sì ń bẹ́ńtà yìí ìjọba Yorùbá ni
ìjọba Yorùbá nìsan ni. ìjọba Yorùbá nìsan bẹ́ẹ̀ ni àwa ló kàn. Ọlọ́run dẹ̀ gbàdúrà rẹ̀ president gẹ́gẹ́ ti ń ṣe security tó mójútó fúnra ẹ̀ nígbà tí president bá ti sign ti federal yẹn kò sí state ò lè lọ títí tó ń fi wá parí ẹ̀ yóò yà bẹ̀rẹ̀ sẹ́ mọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n kí wọ́n tó parí ẹ̀ bí gọ́vnà Kogi ṣe ṣe ń sìn yẹn bí gọ́vnà míì náà bá ṣe bẹ́ẹ̀ á lọ bẹ́ẹ̀ kódà nígbà bá jókòó Kàbà ní sètìsẹ́ bẹ̀rẹ̀ pẹ̀rẹ̀ ẹni bá tún nífẹ̀ẹ́ wa tán bá pè wá láti Kàbà á pinra wa á tún yà sí ibòmí náà á wà bẹ́ẹ̀ because ọjọ́ tá a kọ́ lọ́nà lọ́mọ́ gbogbo tá a ṣe fúngbà díẹ̀ a máa kú ń bẹ́ ìjọ kan náà a máa delete ìjọ kan la wá ọjọ́ kan náà ààrẹ tí ìgbọ́ pé ẹnìkan ń bẹ tó wà ń bẹ lọ títí ohun tí kálukú bá ṣe náà là á mọ sọ nípa rẹ̀ mo wà ń lé lónìí sìn lè fi ń wá tí mi bá símọ̀ ẹ̀ ní wá mọ́ kò sẹ́ni tí wà mọ́ ẹ ti máa wà láíláí ẹ̀rọ àmọ̀ bẹ láíláí ẹ̀ fi ń pọ́n mi ẹ̀ fi ń pọ̀ ẹ̀rọ lẹ̀ ń pa fún bàbá ní bàbá kárí pẹ́ èmi náà fẹ́ pẹ́ ni kì í ṣe pé àwa ní pẹ́ lọ títí ń bẹ̀ tó bá dìgbà kan máa kó bẹ́ẹ̀. bá sọ bẹ́ẹ̀ kò ṣe púpà yàn ẹ̀kẹ́ ìdàgbà ẹ̀dógún. dandan náà ní ká kúrò ń bẹ ìjọ kan bàbá mi àjà ní bẹ́ẹ̀ ló fọlọ́ mọ́ nǹkan kẹ́ bàbá ní gbogbo ẹ̀ tẹ̀ ń wálé wa torí pé àwa ń bẹ̀ ni àbá sí ń bẹ̀ mọ́ ẹ̀ ní wá mọ́ n ò sì wá mọ́. bàbá mi ààrẹ Arísẹ́kọ́lá Àlàó bàbá tẹ bá délé bàbá ẹ̀rọ lọ bí millions yóò sì mọ fún kálukú lówó yóò sì pẹ̀lú àpọ́nlé lórí ìmọ̀ fún mi lówó bí mo ṣe kéré bàbá máa dìde lórí àga kọ́mrẹ́ máa ní kábíyèsí bàbá ẹ mọ̀ sọ kábíyèsí pọ̀ jù sẹ́rí tọ́ba ṣe báyìí owó ló fẹ́ mú 1 million bí ni yóò ti dì síbẹ̀ mo fi Ọlọ́run tó ní mi búra tọ́ba máa owó ilé jáde owó ni mo tún bọ̀ àwọn lọ mú owó mi jáde nulẹ̀ àwọn ẹ̀yàn ọmọ ogun wa ẹ̀dúró mbẹ́ ẹ̀yìn tẹ̀lé kọ́mrẹ́dì wa yóò tún fún ọ lówó ẹ wá kí wa lọ́la padà nígbà òdìjọ́ kan mo ní ifá ní bàbá ṣe ìjọjúmọ́ nìlá àmọ́ lọ gbowó ni ìdí tì ní alọ́lánà àgbowó àtúntì débẹ̀ lé ní ọ̀la àníwá o ẹ jẹ́ káwọn mẹ́rin tó wá gbà ó sì lù pé ṣe ayé ẹ̀ náwó ni tí ò láwọn rí bàbá Alámídì Adédìbú kọ́nà fọ̀mọ́ kẹ́wọ́ bàbá náà ìdí sí ti ró lọ́lé bàbá ni bẹ́ẹ̀ sí ń dàbàlà lẹ́mọ̀ fi ògùn fi ẹmọ fẹ́rẹ́ mọ̀ lù jẹ́ tí gbogbo kan mọ̀ lọ bàbá ẹ bá jẹun tẹ́ bá ní àti yọ ẹ nífẹ̀ẹ́ wa nù bẹ́ẹ̀ bá nífẹ̀ẹ́ wa nífẹ̀ẹ́ jẹun lé wa bẹ́ẹ̀ bá yẹ kó lé wa bẹ́ẹ̀ bá jẹun ẹ kò jàmàlà gbóná pẹ̀lú gbẹ̀gìrì bàbá tí ò sí bàbá mọ́ ẹnìkan lọ́lé bàbá olóṣèlú ní lọ́lé bàbá níbi kó lè sí. tẹ́lọ̀ lọ sẹ́nitọ̀ gọ́ọ̀nà gbogbo kún bẹ́ẹ̀ ni tani lọ bẹ̀ mọ́ bẹ́ẹ̀ náà ni gbogbo ilé ayé ṣe rí kò sí life champion foreign champion náà lọ wà àsìkò tá a bá wà ń bẹ̀ náà la wà ń bẹ̀ n ta bá gbogbo ilé ayé tá a mú kankan ọba ìgbò lórí wa tóun nìkan ni ẹsẹ̀ gbà yọmọ parọ́ yọmọ fúngbà díẹ̀ náà ni àbí ṣebí tá a bá ti sọ̀rọ̀ tá a bá lè ṣe tá a bá kó mẹ́ta àṣà ní parọ́ mọ́ sì ní sọ pé à ń fẹ́ ló já wáyà mọ́ ẹ̀ẹ́dẹ̀gbẹ̀rẹ̀ padà bá kú sí ń bẹ̀ mọ́ tó bá dẹ̀ jẹ́ pé irú ọkàn yín náà ní pé ká mọ̀ sí ń bẹ̀ mọ́ ẹ ti ìjà sọ̀rọ̀ bàtà bá lè ṣe. ó ti ẹ̀ lè jẹ́ ìrọ̀ kan ìgbà tẹ́ sì wà ń bẹ̀ kí làwọn ṣe wọ́n á rí nǹkan tó ṣe bẹ́ẹ̀ la fi dìde bẹ́ẹ̀ bá ṣe èmi ò ní bá yín dá sí i lórí pé kò sí ńlá mi ẹ̀yin náà ti sọ pé olóṣèlú nìgbò kò sí ńlá ìjàngbara tẹ̀ ń jà èmi ò sì bá yín jà sí rí ọjọ́ tẹ̀lẹ̀ sì ti ń jà jàǹgbara yín náà kú olójú kan náà jàǹgbara yín tẹ̀lẹ̀ lẹ́ ń jà owó àwọn orí fóònù ní sà jàǹgbara tẹ̀lẹ̀ ń jà ọwọ́ àwọn olóṣèlú tèmi ń tẹ̀lé náà lẹ́tì bẹ́ẹ̀ ni àwọn tí ń tẹ̀lé ń jẹ tèmi mọ̀ bẹ́ẹ̀ èmi ò ní mo kàn máa ń wo ìjọba nígbà yẹn pé àwọn tètè tẹ̀ ìparọ́ tí ń tẹ̀lé kò yá wọn àwọn olóṣèlú tẹ̀ fi ń bú èmi yìí lẹ́lẹ̀ ń tẹ̀lé tẹ bá wá gbó lọ́wọ́ èmi máa ń rí yín èmi àti yín sọ̀rọ̀ ẹni mi ń dá sí kò sẹ́ni tó lé ní mo bóun múlẹ̀ rí ìṣẹ́gbẹ́ múlẹ̀ kankan mi kan rí bàbá àfẹnití ọba tanra ẹ̀ ju bá ní sọ̀tàn sí ìwọ tẹ́mi àti ẹ̀bá jọ múlẹ̀ níbi kan bọ́ ta kọ́ sọ tí mo bá múlẹ̀ rí wọ́n mi lójú pé àwọn múlẹ̀ rí kí n bá yẹn múlẹ̀ èmi sì dalẹ̀ yẹn àtọ́wà dalẹ̀ mi wọ́n tó bá ní mo dalẹ̀ rẹ bọ́ ta wọ́n mi àti ẹjọ́ múlẹ̀ àbí mo dalẹ̀ rẹ sọ ọlọ́run bá nìkan lọ́ba onímúlẹ̀ tí mo bá múlẹ̀ pẹ̀lú ẹ̀mí mi àti gbèsè ayé mi kì í ṣẹlẹ̀ kankan ọba tó ní mí èmi àti ẹjọ́ nímúlẹ̀ pé èmi ní ń da wá sílé ayé wọn bá báyìí ló sì lù mẹ́ kó tó kúrò ayé ó sì gbọ́ ọ̀run mọ̀ kó tó kúrò mẹ́. ayé dẹ̀ gbọ̀rún mọ̀.
mo sì ti gbọ́ kankan mo sì gbọ́ kankan bí tí mo ń lọ gan mi ò tí ì débẹ̀ ẹlú ẹ̀ ló tó ẹ̀tù ẹ̀ náà ń gbọ́ ọba tó ní mí ni mo bá múlẹ̀ èsì ẹnì kankan ẹni tó bá ní mo bó múlẹ̀ kó sọ tó bá ń bú mi ní ìsìn òun bú Ọlọ́run tó ní mí ni tó ní mi ìsìn kankan ó dẹ̀ máa gbá lẹ́nu ọba yẹ̀yẹ́ mi ò kú ní dẹ́ lóhùn Ọlọ́run bá nífẹ̀ẹ́ rẹ̀ kẹ́ni máa dẹ́ lóhùn lórí tí bá dẹ́ lóhùn Ọlọ́run tó ní bá ń bẹ ìjà mọ́ tí bá ti lè dẹ́ lóhùn mo nífẹ̀ẹ́ nìyẹn tí mi ń bá nífẹ̀ẹ́ mi ní sọ̀rọ̀ Ọlọ́run tó ní mí òun ló ń bá jà òun ló ń bú kò sí nǹkan tó dé mi àti ẹ̀ lára mi lásán lọ kàn ń ṣe ẹ bá dẹ̀ ń ṣe lára mi ṣe ó ń ṣe lára Ọlọ́run tó ní mí nìyẹn torí pé bàbá mi ò lówó ìyá mi ò lẹ́sìn lẹ́kàn ìran tálákà nìran mi Ọlọ́run ṣe bí báyìí. Tí wọ́n bá wá nínú làákàyè tó bá gbé sínú làákàyè tiẹ̀ tó bá ní làákàyè dáadáa tó ronú jinlẹ̀ nínú ọkàn rẹ̀ kó wù gbèsè ayé mi kó rí pé ẹni yìí ìran rẹ̀ ọ̀jẹ̀ nǹkan Ọlọ́run wá ṣe bẹ́ẹ̀ ọ wá jẹ́ nǹkan ìmísí Ọlọ́run ló fi wà bó ṣe wà yẹn. Bàbá mi Lámídì Adédìbú kó lọ́n fọ̀rùn kẹ́ bàbá ní tiẹ̀ bá wà nù ayé tí wọ́n máa ń gbọ́ ẹnìyẹn láàrin ọdún mẹ́wàá 10 years tí sì ń bẹ láyé tí yóò sì kẹ́kọ̀ọ́ sì ṣe ó ní ẹgbà Ọlọ́run ló dà bẹ́ẹ̀ ó ní kófìdí ká bàjá tàbí ká bùmọ́ ká filẹ̀ ó ní ká yóò nẹ̀ fọlọ́ ó ní ròyìn bẹ́ẹ̀ yẹn ẹ̀fín ilẹ̀ ni tó bá ti lè pọ́dún mẹ́wàá tó sì ń bẹ tí yóò ṣe tí sì tún rọ́lẹ̀ ó ní ẹ̀fín ilẹ̀. Bàbá mi Àkànmú Ládọjà Olúbàdàn Olúbàdàn jà kò sí ẹnì kankan nú ayé mọ́nú wọn kódà ń gbà tó ń pìtì ẹ̀ mo fi gbẹnu mo fi sọ àwọn nẹ́rẹ́bù tó ń pìtì Ládọjà ìkan ló kù láyé nú wọn ìkan tó kù láyé kan gbádùn. Bàbá dẹ̀ tún wá jọba. Àwọn tó dìtẹ̀ Ládọjà yìí pé àwọn tí tó ń ṣèjọba tó dìtẹ̀ ẹ̀nẹ́wọ́ sí kan ó tún wájú Olúbàdàn olùkọ́ bọ́ọ̀lù ọ̀sìn fẹ́ nìyẹn ipò Olúbàdàn yìí sì pètè yẹn mọ́ sáré pé kéde ẹ̀wù gbọ́sẹ̀ tó ẹ̀ńtọ́ lọ́n bá fẹ́ ní mọ́ ń débẹ̀ wọ́n ń jà sí wọ́n sì yọ wọ́n ọ̀sẹ̀ tó bá ṣe ní Olúbàdàn gbogbo ẹnu mo fi sọ ta ló tó wẹ̀ tí ó yọ ẹ̀ yọ Olúbàdàn Olúbàdàn yìí sọ bá pẹ́rẹ́pẹ́rẹ́ kan tó bá yọ Olúbàdàn ó kọ̀ rẹ̀ ò ní da mọ́tá yóò fi tán ẹni tó bá yọ Olúbàdàn kò ní jẹ́ kan mọ́tá yóò fi tán gbogbo ẹnu mo fi sọ ń bọ́ ló ti wá ọmọ Ọ̀yọ́ state ni mi original ọmọ Ọ̀yọ́ state ni mi original gidi ìlà mi original gbogbo gbèsè ayé mi bí rẹ mi tó ti wá rè ní ìwà gbọ́nù wé tàn rí Olúbàdàn dá kódà ọmọ ṣe kọ̀mọ́ ṣe fún òkì jà sí tó bá ti bọ́ bẹ́ẹ̀ arúgbó ni mo bọ́ bẹ́ẹ̀ tó bá dẹ̀ ti bọ́ bẹ́ẹ̀ lágbàlagbà bẹ́ẹ̀ sì mọ wòran tí ó fi lo iye ọdún tọ́lọ̀ bá níkù tí ó lò ń bẹ̀ Olúbàdàn lè ti dẹ̀ ń bẹ́ ń bẹ̀ ogún ọdún láì gbọ̀ngbọ̀n lòkè ní ọgbọ̀n ọdún gbọ̀ngbọ̀n lòkè ní ẹ̀rọ bá ní kí Lásìdí Àkànmú ọmọ Ládọjà ọkú yóò kú tìrántìrán bàbá ti lò mí èmi lèmi ń lo bàbá lásìkò yìí bàbá mi kan bẹ ó ní Sàmọ́nì yẹn ó ní mo ti lò yín rí ó lé mi ní èyí lẹ́ ń lò mí ní ìsìn mo níbẹ̀ ni bàbá mi Àkànmú ó pè mí àjọ jókòó mo wá jókòó lẹ́sẹ̀ rẹ̀ ìyàwó rẹ̀ kékeré bẹ́ẹ̀ lọ́yà ìyá mi gẹ́gẹ́ ní ẹ̀ tiẹ̀ ó ní lọ bá bàbá rẹ̀ wọ́n á jókòó mo ní bàbá mi wọ́n ní gbàdúrà kó orí pé o ti lò mí síwájú èmi mò ń lò ẹ́ sìn ẹ̀kọ́ gbọ́dọ̀ sọ ẹ́ fún mi nǹkan tó bá ti lé ẹ̀kọ́ mi bàbá ẹ̀ dẹ̀ mí síbẹ̀ gbogbo nǹkan tó bá lè fa àbùkù fún yẹn kó bẹ́ẹ̀ ẹni lọ bẹ̀ tí mi bá ṣojú bẹ́ẹ̀ tẹ́lẹ̀ pé mi lọ́mọ àlẹ́ 1 million bẹ́ẹ̀ nìkan bá dojú yín ẹ̀yẹ sápamọ́ ẹ wá dẹ̀ mí sí wọn ẹ̀ sí gbà tẹ́ mọ̀ nǹkan kan wọn ò tó bẹ́ẹ̀ torí pé bàbá yẹn lọ́lọ́run lò fún mi lénìí àtàwọn bàbá kan ká ní mo ti ṣèbàjẹ́ pẹ̀lú ẹnjọ́ kìnìún àná àwọn tí ń sọ̀rọ̀ pé ọ̀dàlẹ̀ wa ọlọ́jọ́ olóṣèlú inú wọn sì mọ dùn bí mo ṣe wà lẹ́yìn odi náà inú wọn ń dùn bí mo ṣe wà lẹ́yìn odi yẹn ni o torí pé ọ̀pọ̀ ẹ̀wọ̀n nísìnyí àwọn tó ti talẹ̀ àwọn tó ti ta dúkìá mi wọn fẹ́ kí n dé torí wọn ta dúkìá mi àwọn tó ti gba dúkìá mi wọn fẹ́ ń dé ilé epo mi ti ń bẹ ń jọ́sẹ̀ sókà yìí wọ́n sì gbà ẹni tí mo gbé fún kọ́ mo fi ṣe elise pé mo lise ẹ̀ fún òun bá sọ di tí ó sì ṣèwé lóun òun ni mo sì ṣe lébò bẹ́ẹ̀ ni o wọ́n wá lọ ilé ẹjọ́ pé kí n bá ní kí n jà nísìn èmi ni mo dé yìí n wo adájọ́ ìwé tí mo fi lise ẹ̀ fún rẹ̀ fọdún 7
a dẹ̀ sign agreement ní 2017 èmi àtẹjọ́ sign agreement adájọ́ ní òun rèé 2017 la ẹgbẹ̀lẹ́mọ̀ mi la sign agreement èmi àti ẹ̀ ó sì lọ ṣèwé ní 2024 kún òun ní 2025 ìgbà tó di 2025 ó ṣèwé ó ló ti di tòun nígbà tó di last year yìí náà ló ṣèwé pátápátá pé òun ti ní ó wá fẹ́ lọ ṣe sí ọ̀fọ̀ lé lórí ó wá débi tí ó ti ṣe sí ọ̀fọ̀ ní secretariat àwọn ìjọba ọ̀gá ó kọ Sunday Adéyẹmọ níbẹ̀ ní orí kìnìún agreement tó ṣe fún ẹ fóun ti tà fún ẹ dà ó sì lọ mú wá signature tí mo fi sign yìí sì fún ọ wá lọ yọ nísìkò mbẹ ó fi sẹ́ẹ̀lì síbẹ̀ ó sì gbé fún wọn wọ́n ń ṣèwé yẹn lọ́wọ́ lèmi bá dé lọ́lọ́run lolúbàdàn tí àwọn bàbá mi gba àwọn bá lẹ́yìn ọba pátá àwọn ológun bá gbéra pé Sunday iléyà mọ̀bọ̀ nlé ni mo bá dé bẹ̀ ọ̀rẹ́ wa bó ní nǹkan lólóhùn ti ra kíni bó ti ra lọ́ba ní àwọn ìjọba tó gbẹ́sẹ̀ lé gbogbo property láwọn tó ti tà fún wọn láwọn wà láwọn SCPC wọn lá SCPC kọ́ àwọn owó òwe ICPC ta kíni fún ICPC kọ́ $1 million yálà ya babalababa tó bí bàbá ò lè gbà tí n bá kúlẹ̀ ò lè dá bàtà mi mú tí n bá kúlẹ̀ báyìí ò lè gbà ẹ̀yin tẹ́ bá rò pé gba property mi tara yín ni tí n bá kúlẹ̀ òkú mi ó bínú dìde fún yóò sọ fún ọmọ mi pé ẹ lọ gba nǹkan bàbá yín ẹ tó bẹ́ẹ̀ adájọ́ wa ní sọ ọwọ́ wèrè tí ò sí gbòó lé gan kọ́kànlá yẹn wà ó lè gba property yẹn adájọ́ wa ní ọ̀gbọ́dọ̀ débẹ̀ wọ̀ ohun tó ń rí ń bí ó wá padà jẹ́ pé mo lísì ẹ̀ fóun ni tó ṣùgbọ́n gbà tó wáyá àwọn federal government ń wáyé pé àwọn ti gba gbogbo nǹkan mi wọ́n á ní fóun wá ẹ̀kíní kan wọ́n á ní dìbò kan lónìí wọ́n lẹ́nìkan lónìí wọ́n sá tà fóun wọ́n ló ti wọ́ wèrè èmi ni mo ṣèwé fún wọ mo dẹ̀ kúwèé fún wa federal government wo ló tà fún níbo ló ti tà fún níbo ló ti wá aráàlú bo ni ẹ ohun tí mo fi wọ ẹni pé Èkìtì tó jẹ́ àwọn èmi pọ̀ lẹ́kìtì ìbáni kò jù ọ̀lẹ́ látòrí ju first story ni aráàlú bo ni ẹ bí mo ṣe lé mbẹ́ nìyẹn bẹ́ẹ̀ làwọn lẹ́mí kan tọ́lọ́ ń dẹ̀ mọ̀ pé mi mo ní kí n tó rí wọn lé òyì sì rárá òun ní òfin kí n wálé pẹ̀lú àwọn èèyàn náà dáadáa kí ni mo ṣe fún yín kí ni mo ṣe ohun tí mo sọ ni pé ẹ mọ́ pààrọ̀ mi mọ́ ó sì dogun mọ́ mi lọ́wọ́ ó sì dọ̀ràn tẹ́mi ọmọ pé ó dọ̀ràn tó yẹ ó sì dọ̀ràn Ọlọ́run ọba tó sì ní ó dọ̀ràn tó dídọ̀ràn rẹ̀ ìmọ̀ sí Ọlọ́run ni òun ló ní kó yí mi lọ́wọ́ mo sì sọ yẹn òun tó dẹ̀ fi ní kó yí mi lọ́wọ́ Ọlọ́run tó ní kó yí mi lọ́wọ́ ọmọ tó rí ó sì ṣe kí n wà ní ìgboro gbogbo gbà kẹ́mi ti bọ́ ọba tó lè mi ti gbà wọ́n pé ẹ̀mí rẹ̀ ń pamọ́ tó lóhun tí mo fẹ́ lò ẹ̀ fún ó sì fi mi pamọ́ fún ọdún yẹn bíi 5 pé mo pa ẹ mọ́ ẹ mọ nǹkan tó ti ṣẹlẹ̀ láàrin ọdún 5 yẹn dúkìá yẹn kò nítumọ̀ kankan nígbà táwọn ọmọ mi mọ ẹgbẹ́ màá ní mọ̀ mi gbogbo dúkìá tẹ̀ wọ̀ yẹn nígbà tí mo ń bọ̀ I came to this life with nothing then I'm going back with nothing when time is coming máa padà pẹ̀lú kò sí kankan torí mi tí ìrẹ́ nìkan tó padà pẹ̀lú gbogbo dúkìá yìí náà gbogbo eléyìí kò nítumọ̀ kankan tí máa ń jáde mọ̀mọ́ ilé ọ̀sẹ̀ pọ̀npọ̀n ìmọ̀ máa ń gbé lọ gbogbo ọkọ̀ tẹ́ ń wò èmi gàn fi tolé ní o èmi gàn ń lò ó lè wá pátí kí n gbé gàn wá bẹ̀ o pọ̀npọ̀n máa gbé wa Ọlọ́run ni mi o èmi gàn fi ń dírẹ̀sì lé ni o wọ́n ti mọ mọ́ fi tolé nígbà yẹn náà ni pé ẹ̀mọ́ olóṣèlú ni mí táwọn olóṣèlú bá wá mi wá tó wọ́n lè tó mo tó ní olé wọn ní fún mi lówó kékeré mo sílé yẹn lóṣogbo láyọ̀ àwọn ìjọba bàbá wọlé ọlá ni mo sílé yẹn ok ó wọlé bí mo ṣe kó wọlé bí mo ṣe ń kọ́lé gidi tèmi nìyẹn láwọn ọmọ gbogbo gbà lọ́nà àti mo ń tẹ̀lé ní jẹjẹ kújẹ bí mo ti gbà máa ń kíkún kan mi lórí àwọn ọmọ mi so torí pé bàbá mi ní ìran mẹ́ta ẹ̀ tòsí ó ní kí ẹ̀ tòsí kí bàbá tòsí kọ́ ọmọ tó gbé ó ní bó ṣe ti gbọ́ ọmọ wàhálà yóò padà jẹ lọ lèmi ò pé kémi nǹkan ọlọ́dẹ fún mi lọ opportunity àmì bàbá nígbà tí mo dẹ̀ rí pé ibi tí Fúlàní ti ń jí ẹ̀gbẹ́ tó ń pààyàn Ìbàràpá ọmọ Ọ̀yọ́ state ní mí tí bá dẹ̀ lágbára kémi lọ léwọ̀n èmi ò pé kí n ṣe lẹ́fù tẹ́ mọ̀ ń ṣe pé ẹ̀yìn kẹ́ ẹ̀ tó bẹ́ẹ̀ a dẹ̀ ṣe a rí pé gbogbo nǹkan wà ókè àwọn ìyá mi sì confuse mi pé Yorùbá ní sẹ̀ wọ́n kúkú pé Nàìjíríà tí wọ́n bá rí pé kò lè wọ̀ mo dẹ̀ spark
the way mo fi ṣe ń gbà yẹn kì í ṣe pé wù mí bọ̀ ọlọ́run lọ sọ pé ṣe bẹ́ẹ̀ kí ni pé mo dédé ṣe nǹkan tọ́lọ́run bá fẹ́ di ṣe bẹ́ẹ̀ tọ́lọ́run bá fẹ́ kí n ṣe níjọ́ tó wà mí ní ojú sí wọn àwọn mọ̀mọ́ tó wá bá mi náà tó wá confuse mi sílẹ̀ fún Yorùbá àwọn náà níjọ́ tó wà mí ní dáhùn lóhùn mo lè sọ pé ẹ jáde bí olóṣèlú ni mí náà ẹ jáde tó mi tàbí kí wọ́n sílẹ̀kùn àwọn bá sílẹ̀kùn tàbí ọ̀tọ̀ wá rẹpẹtẹ ọlọ́pàá wa mẹ́gun wà bẹ́ẹ̀ rẹpẹtẹ so mi ò dẹ̀ síbẹ̀ mo tẹ́wọ́ gba ohun tó wá kì í ṣe nǹkan kan ló mú mi mọ́ Koiki ẹni tó bá dẹ̀ lóun ló mú mi mọ́ Koiki kọ́ bọ́ọ̀tà kọ́ sọ ẹ pè lórí fóònù kò sẹ́ni tó mú mi mọ́ mo kàn wà lórí bẹ́ẹ̀dì inú yàrá mi ní ọ̀dà òsì mẹ́yìn ní Koiki ń ṣe program ọ wá ń sọ̀rọ̀ fún wọn pa àwọn èèyàn wọn ń jà àwọn ìpínlẹ̀ Yorùbá mo wá pè wọlé pé àṣà ìdìbò náà ti ń jiyàn ìpínlẹ̀ Yorùbá lọ́wọ́ àtà ló ń sọ̀rọ̀ mọ́ ní gbòó ní ìgbó bàbá kí ní kàkiri ká ṣé nọ́mbà yìí rẹ̀ mọ́ nọ́mbà mi nìyẹn torí kọ́ ló ń kọ́ pé máa mọ̀ tí ò ní sẹ́ni kankan bẹ̀ ló máa mọ̀ dáadáa tí ó mọ̀ mi kúrẹ́ mo mọ̀ pé Èkìtì ọ̀sẹ̀ tó mú mi mọ́ mo wá ní sọ́bi tó ti ń ṣẹlẹ̀ fún mi ó wá júwe fún mi pé ìyá kan ń bẹ ń bára pásá ń júwe mo ní kó wá rí mi bí mo ṣe mọ̀ Koiki nìyẹn ó wá lọ́sọ̀rọ̀ lé mọ̀ bọ̀ lé mo ní mọ̀ bọ̀ tí mímì ò ní mọ̀ ẹ̀ má bọ̀ lọ́dọ̀ mi ó dẹ̀ wá bá mi ọ̀sẹ̀ tó mú mi mọ̀ Koiki gan ló jẹ́ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ gan òun náà ń bẹ náà tó gbé wọ́ọ̀sì mi wọ lẹ́fù pé àpín Nàìjíríà ó ní mo fi sọ pé Koiki òkè dalẹ̀ yẹn ibi tó bá rẹ̀ dúró sí ló dúró sí ọlọ́kẹ́ dàbẹ́ ọdẹ strong actor dẹ̀ mo ti gbé omori gbé actor dẹ̀ tó bá dẹ̀ wà pẹ̀lú yìí kò sí tẹ́fẹ́ sọ yọmọ jà lọ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wọ́n ń sọ̀rọ̀ tó ń ṣe íńtánẹ́ẹ̀tì wọn ò mọ Koiki yàtọ̀ sí wọn òun ń ṣe blogger o Koiki ń ṣe blogger o n tó bá ń lọ ọ̀rọ̀ Yorùbá ló wà lórí Koiki kò sí tó kàn pẹ̀lẹ́ anybody tí Yorùbá bá dádó lé ní Koiki lè fọ́ sí program mọ́ ó ti gẹ́ẹ̀tì yé mẹ́ ó ti sọ sí ìpínlẹ̀ mẹ́ tó bá dẹ̀ ti àtìfù yé mẹ́ kò sí tó kàn pẹ̀lẹ́ anybody bí ti Koiki ṣe ní nígbà tá à ń ṣe sọ ẹyọ Koiki yẹn òun ní kó bá yín màá ní àbí kí ló fi kó bá mi Koiki gan kò gúdù àti fàì lásán ya tèmi Koiki òkìmọ̀ yẹn kú tèmi tí kò gbọ́ Yorùbá lè mi tí bá fa aṣọ rẹ̀ yálẹ̀ kan péré òòrè jẹ́ kankan Koiki ń bú yàn èmi mọ̀ yẹn bú gan ọmọ mi mọ̀ yẹn bú gan tí bá bú yàn ẹ̀rọ ẹnu mi yìí mo gúdù gan nígbà táwọn yà máa sọ pé wọ́n sọ̀rọ̀ kankan mọ́ ẹ̀rí pé tó bá sọ pé wọ́n sọ̀rọ̀ mọ́ dákẹ́ tó bá tún ti tó táyà tọ́lọ̀ ń fẹ́ kí n tó fáyà májà kí ni mo wí fún ẹ. ewé ò ní bọ́ lára igi kọ́lọ̀ mọ́ mọ́ Ọlọ́run ní kó bàjẹ́ fún Ọlọ́run ní fayẹ́rẹ́ ẹni gbàgbọ́ pé wíwálé ayé wa ìmọ̀sí Ọlọ́run tó bá dẹ̀ tó tán a máa tẹ̀lé òsígbà tó yẹ kú àjẹkẹ́lọ́pàá yẹn lọ ni oṣù kan lásìkò òkú ẹ̀dá bá tó ẹ̀dá máa kú ni ìyẹn ní ká fi sínú ọkàn wa pé Ọlọ́run ni máa ń pààyàn kì í ṣe àjẹ́ kódà kan fi bọ́n pààyàn Ọlọ́run kọ́ bá ṣe kọ́ pé ìkọlá ti gbà bí ẹ̀ kú sínú omi kì í ṣe pé yeye mi mọ́jà kan ló gbé lọ ìmọ̀jà wo ló gbé bí ẹ̀ mọ́jà bá yọ nú omi wọ́n fi náà ti gbé Ọlọ́run ló pa sínú omi fúnra bí ara bá pa yẹn gbẹ́rẹ́ gbàm kì í ṣe ṣẹ̀gbọ́ lọ pa Ọlọ́run lọ pa dànù ó lè rán ṣẹ̀gbọ́ lọ pa Ọlọ́run lè ṣẹ̀gbọ́ lọ pa bí mọ́tò bá pa yẹn ìmọ̀sí ọ lè pa àwọn ògùn padà torí pé ẹni tí ń bọ̀ ògùn pa àbí kí n wá ní mí nìyẹn ẹni tí ń bọ̀ ògùn ó sì lásìdẹ́ǹtì ó sì kú sọ́yẹ kó kú sọ́yẹ kí ògùn ọ̀yẹ kó kú kú ọkọ̀ ẹni tí ń bọ̀ ògùn nígbà pé òun ní fóògùn ló ń jẹ ọ̀yẹ kọ́kọ́ pa wọ́n á ti kọ́ pé ògùn tó ń bọ̀ lẹ́yìn ọ̀pá ọ̀dànù ìyẹn fi hàn yí pé gbogbo nǹkan tá a bá ṣe nínú ayé tá a wà yìí ìmọ̀sí Ọlọ́run ká mọ̀ ṣàpọ́nlé ara wa àwa Yorùbá àwa la làpọ́nlé la làṣà àgbẹ̀ nǹkan ga ṣàpọ́nlé ara wa àwa la dẹ̀ tó ní ká kábùkù ara wa àbùkù yẹn náà wá dá ká mọ̀ pọ́n ara wa lẹ́nu dá ká fẹ́ràn ara wa ká ṣe ara wa lọ́kàn àti mùsùlùmí àti inú ṣẹ̀ṣẹ̀ náà bí àwa sí èmi owó bí èmi sínú ẹbọ jíjẹ mi mo máa ń sọ lẹ́ńtà mi ò lè kú ń bẹ̀ láyé táyé òkè ta èmi ń sín gbẹ́rẹ́ mò ń dóògùn ẹbí délé bàbá mi gbogbo wọn ti mẹ́mẹ́ kílẹ̀ rí bẹ́ẹ̀ ni èṣù láàlú àjẹgẹ iyemọja eré ìbejì eré Ọbàtálá bẹ́ẹ̀ ni tọ́ba ní táwọn bá ń ṣe òṣà àbejì mi ní kọ̀kọ́ di èyí ní sùn tí lè mọ bí kílẹ̀ tètè mọ ká jẹ ẹwà àbejì yẹn èyí ń di sínú ọ̀rá lọ skul ni tọ́ba di táwọn eégún àwọn fámìlì mi ti máa ń gbọ́ mi ó sọ pé kọ̀ọ̀rọ̀ táwọn eégún èmi ẹlẹ́dẹ̀ àjọ jókòó ti láti jẹ ẹlẹ́dẹ̀ àjọ yẹn nẹ́nẹ́ ẹlẹ́dẹ̀ ni ẹni mọ̀ sọ fún bàbá mi báyọ̀ fún bàbá mi ìgbàlẹ́ pẹ̀lẹ́dẹ̀ yìí
àjọ pàdé tí níbi tá a bá ti ń pa táwọn wíyẹn tí mo gé tí mo fi gílu tí mo fi kọ́wọ́ yẹn jẹ tí mo sọ̀rọ̀ oúnjẹ tó bá gbé wá fẹ́ eégún àwọn ọmọ eégún tá a jẹ náà rè tó bá ti ń bọ ládùkù tẹ́ bá ládùkù léegun lé wá jẹ tó bá yẹ ti bọ ládùkù tán àwọn tó bọ ládùkù yẹn wọn ò tí lè bọ́ ta mo ti súnmọ́ bẹ́ẹ̀ gbogbo orí adìẹ akukọ yóò lè gèrè à ń lọ mú ni àwọn olè kó ń bẹ torí pé bẹ́ẹ̀ náà bí àwa sí àti kékeré bá mi sọ pé ńgbà táwọn pẹlẹdẹ sàn ti di ládùkù mọ́ra kòrò débi ẹ̀jẹ̀ ládùkù mọ́ ńlá gbogbo ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ mo dẹ̀ sùn lọ́nbẹ̀ wọ́n bí èmi sí bẹ́ẹ̀ ni ẹ lè fẹ̀sìn kankan mú mi kó ń bẹ̀ gbogbo àwọn ọ̀rẹ́ mi àlùfáà ni wọ́n èyí ò ní kí n di mùsùlùmí bàbá tó bí mi chọ́ọ̀chì ló bí mi sí àwọn Christian náà sọ mí ló kọ Sunday ló kọ mi nígbà wọn sọ mí ló kọ tán tí mo bẹ̀rẹ̀ sí rákòrò mo lọ di eégún bàbá mi olólórí eégún gbogbo tó bá yẹ sọ ọdún eégún rẹ gbọdọ rẹ mo sì gbé dàgbà àjọ jẹ gbogbo ètò eégún ni gbogbo ara mi ti bá bọ́ sọ gbẹ́rẹ́ ni kọ̀sẹ́ tó lè ló ń bá mi sí gbẹ́rẹ́ rí èmi mọ̀ ń sùn fúnra mi ni tàbí kí bàbá mi bá mi sí tàbí àwọn ìyàwó mi bá mi sí mi nígbà tẹ́ bá sí gbẹ́rẹ́ bàbá mi ló kọ́ mi débẹ̀ so ìkankan náà wà jọ gbogbo wa àtàlùfáà o àti kírísítẹ́nì o àti oníṣẹ̀ṣe ìkankan náà ni wà Yorùbá jọ ni wà agbọ́dọ̀ mọ́ bára wa jà ohun tó ní kanta láti jà fún ká face ni àwọn terrorists tí wọ́n ń wọnú ilẹ̀ wa wá tí wọ́n ń dá àwọn bàbá wa àti ìyá wa láàmú àwọn yẹn ló yẹ ká face àwọn ló yẹ ká mọ bú àwọn ló yẹ ká mọ bájà kí n ṣe pé ká mọ búra wa ká mọ yẹpẹrẹ ara wa ká mọ yẹyẹ ara wa ẹni tẹ́ bá bú lè kò ní láìkí ẹ tẹ́ bá ń pè sọ́dọ̀ yìí kò ní dá yín lóhùn tẹ́bá ní fọwájú ṣe kẹ́yọ́ lẹ́yìn tẹ́ máa ń bú mi kò ní bá yín sí papọ̀ wọ́n tẹ́ bá ń dán fífẹ́ bára wa sí tá àbúrò abá ní ara àtàkàn tó bú wa tá gbèjà ara wa ìyẹn ló dáa gbogbo akọ́lá máa lówó gbogbo akọ́lá máa lọ́lá gbogbo akọ́lá máa nípò gbogbo akọ́lá máa lórúkọ wọ́n nìkan tó lọ́n bá ti fún káwa tẹ̀lé kájọ wọn sáyé lọ lẹ́yìn kágbà fúnra wa orí tiẹ̀ kò dí tèmi lọ́wọ́ torí pé gbogbo lẹ́ àti ń dàgbà náà nìyẹn orí ọ̀fẹ́ Ọlọ́run sẹ́gbọ́ la fi lè nǹkan tí mo ti lónú ayé orí ọ̀fẹ́ Ọlọ́run ló kù tá a fi lè lórú ẹ̀sìn láti wà á lórú ẹ̀sìn náà á sàpẹ̀rẹ̀ ápù náà ní gbogbo bá ṣe ti pọ̀ tó rẹ̀ wáyìí tí kálukú wá lónìí wá lọ́la wá kí Ìgbòho pàdé mi Ìgbòho tá a bá ti kú tán ẹnìkan kò ní wá dé wọn ó kọ àwọn ọmọ mi àtàwọn ìyàwó mi àtàwọn fámìlì mi tó bá fẹ́ràn ló máa yí àwọn ọmọ òun àti ìyàwó òpé bó nìkan kò sì lè dà bí èmi bàbá àwọn ọmọ mi believe pé bàbá mi ọ̀sọ̀ Òṣùpá ọmọ mi ọba orin ó ní ọmọdé ò ní rí bàbá kọ́lọ́hún ọ̀rọ̀ lọ́hún Òṣùpá ọmọ ẹkùn ẹwú ẹwú sọ̀rọ̀ lórí ó ní ọmọdé ò ní rí bàbá kọ́lọ́hún ọ̀rọ̀ lọ́hún àwọn ọmọ mi believe pé bàbá mi lọ́lọ́hún mi tí nǹkan kan bá ṣe mí bàbá mi ò ní gbà tí nǹkan bá ṣe mí mọ̀ mi ò ní gbà àjà yóò ní àdìsá wọn níbà mi pa wọn jà orúkọ tó bá mọ ni mọ̀lá fi jayé màá níbẹ̀ ni bàbá mi bá wọn jà wọ́n jà yìí wọ́n gbòbí olóbi wọ́n mutí ọlọ́tí lèmi bàbá rẹ̀ wọ́n mutí bàbá ti mutí tó jalè bàbá yẹn múlẹ̀ kí n tiẹ̀ pẹ̀lú tiẹ̀ torí pé tó bàbá múlẹ̀ ó lè ṣe ohun tí ó dùn ọlọ́la ó lè gbómi rẹ onílé bàjá bẹ́ẹ̀ bá gbọ́ olóbi wọn dáríjì torí tó bá gbómi rẹ fẹ́ pọ̀ òun gbòbí olóbi fẹ́ yẹ obìnrin tó wù ọ́ àwọn òkè òye bá kó sáré bàbá rẹ̀ ta mú ní kò sì tún láwọn ẹgbẹ̀gbẹ̀ èyí sì fẹ́ bí olóbè ọmọ kéékèèké ni ọ̀fẹ́ kó sáré yá rẹ̀ mo ní mo rí kọfẹ́ fẹ́mi rẹ̀ tó fẹ́mi rẹ̀ bàbá fẹ́yàwó léyàwó rẹ̀ tó bá nínú òun òdùn kọ́ ló ń tó lò èmi bàbá rẹ̀ ń sọ tó fi rọ̀ tí ò ní ta pọ́n olóyìn bàbá mi àfi tí ọba wú ọkọ síbẹ̀ lọ bọ́rọ̀ ilé ẹsẹ̀ rí nìyẹn bàbá kọ́ ló ń jẹ́ mi yóò gbé ìmọ̀ ọlọ́run bá kàrà nífẹ̀ẹ́ ọmọ nífẹ̀ẹ́ yìí èmi kọ́ lè nífẹ̀ẹ́ ọlọ́run mi lè nífẹ̀ẹ́ àwọn ọmọ yín ayé ò nífẹ̀ẹ́ wọn àwọn ọmọ tẹ́lẹ̀ náà bí ọlọ́run ní kí ni mo ní tí mo fẹ́ fún yín kò sí mi ò lè ní ìfún yín nǹkan kan rí ọ̀pọ̀lọpọ̀ orí mi rí gan nínú àwòrán náà tí wọ́n rí mi àkọ́kọ́ tí búrọ̀ mi máa rí mi àkọ́kọ́ tẹ̀mí náà máa rí yín ohun ẹnu mi náà máa ń gbọ́ àti àwòrán mi torí pé ìgbà tí mò ń ṣe Yorùbá náà ni mò ń jáde kí tó mọ̀ sí Yorùbá Nation ìgbà tí mò ń sòṣèlú pátì mi ẹ̀kan lọ́dún ni kí n sì gbéraga pé lọ bẹ́ẹ̀ nìkan kan torí kó ń jàgbẹ́ ní mi ò kò sẹ́ńtì mi lè bá jà mi wá wẹ́ nìkan kan
ìtàsíyìn àwọn kéékèèké lọ́rẹ́ mi tàbí tí mo bá débùnú lé mi rẹ̀ jáde tí n bá jáde bóyá fẹ́ lọ tẹ̀lé olóṣèlú kan lọ kàmpé tàbí kí n tẹ̀lé gómìnà jáde ẹni tí mo rẹ̀ mọ́ ń tẹ̀lé ju bàbá mi Olúbàdàn náà ni ṣe ti understand so Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ fún yín Ọlọ́run bá nífẹ̀ẹ́ yín Ọlọ́run dẹ̀ ní pa yín rẹ́ ọba tó ní mí tó jẹ́ kẹ́ nífẹ̀ẹ́ mi tẹ́fí sí gbogbo ẹ̀ ń ṣe kò ní pa yín rẹ́ mi ní òde ní disappoint ọlọ́mọ promise yín ní disappoint yín o ṣùgbọ́n bí nǹkan bá ṣe gbà ẹ ká ṣe máa ṣe lọ olórin kan ní bọ́ bá ṣe gbà láti máa ṣe jọ ìyẹn gangan Òṣùpá náà ló kọrin yẹn ọmọ mi ó ní bọ́ bá ṣe gbà láti máa ṣe jọ ìyẹn ní kan ní kan ohun tá a bá rí òun náà la máa ṣe ààrẹ ní tẹ́yẹpẹ́ mo mi pọ̀ jọba lọ. so bó ṣe rí nìyẹn Ọlọ́run níjọ́ bàjẹ́ fún yín ẹ jẹ́ kára mọ́ fi sùúrù àtọgbọ́n ká mọ́ fi bára wa sí ká fi máa débi tá à ń lọ a máa débi tá à ń lọ ẹnìkan ní ká mọ́ sọ̀rọ̀ Yorùbá Nation mọ́ ó ṣe mistake ni a lè stop ẹ̀ ìjọba Yorùbá Nation náà la wà ibẹ̀ náà la dẹ̀ ti bẹ̀rẹ̀ odò tó bá dẹ̀ gbàgbé orísun ẹ̀ wọ́n máa gbẹ̀ Yorùbá Nation náà la a lè stop. Yorùbá Nation Yorùbá Nation Yorùbá Nation ìgbòho ṣá iṣẹ́ a lè stop ẹ̀ security tí wọ́n gbé fún wa lẹ́fù pé Yorùbá wọ́n ní gbogbo àwọn Yorùbá àbá bàbá Bọ́lá Ahmed Tinubu Ọlọ́run jẹ́ mi rí ogun ọlọ́mọ parẹ́ ó ní lọ kó àwọn security Yorùbá Nation rẹ̀ jọ bàbá mi Olúgbọ́n náà dìsámọ́ ní ẹ̀ Olúgbọ́n àgbẹ̀ ọmọ bàyá mu bàbá dáadáa bàbá aláàbò Sunday mo ní bàbá mi àwọn security Yorùbá Nation yẹn kó wọn jọ wọn sọ pé security Ìgbòho wọn sọ pé security Sunday Ìgbòho ẹ pàtẹ́wọ́ Yorùbá Nation lọ kó wọn jọ àwa sọ fún president pé kó empower ẹ gbogbo àwọn terrorists tó ń wá láti Mali láti Niger ẹ floss wọn jáde ẹ lè ṣe mo níbẹ̀ ni bàbá mi a máa ṣe wọ́n dẹ̀ ti ṣe fún wa mo ti fà wọn lẹ́tà yẹn kan ní káwọn ẹ̀ kà fún nǹkan tí ó bá ṣẹlẹ̀ mi ò ní sọ tọ́ra àwọn tí mo ń tẹ̀lé mo mọ̀ káwọn tó ṣe ni Olúgbọ́n tó ṣe Olúgbọ́n tó tẹ̀lé ọba tó tẹ̀lé lolúgbọ́n gbogbo ẹni mo fi sọ bàbá Olúgbọ́n yẹn ọba tó tẹ̀lé àwọn ọmọ bàbá yẹn ní òyìnbó ya ń janu ẹ gbàgbé ẹ Olúgbọ́n strong Olúgbọ́n dẹ̀ ní tẹ̀lé kọ́ padà mo fọlọ́ múra Olúgbọ́n máa sọ lẹ́nu ẹ̀ pé èèyàn mi ni èèyàn tèmi ní Ìgbòho bàbá Ọ̀yọ́ sọ ọmọ mi ní Ìgbòho ọmọ mi ní èmi ni mo ní kọ́ máa lọ́bẹ̀ bàbá máa sọ fún ẹ pé bàbá Olúgbọ́n máa sọ pé ọmọ mi ní Ìgbòho èmi ni mo rán torí mo mọ̀ pé bọ̀lì jalè kọ̀dẹ̀ ní sẹ́wọ́n tí ò tọ́ bàbá dáadáa nìyẹn ọlọ́jẹ́ bàbá Olúgbọ́n gùn gbàgbára lọ́wọ́ Ọlọ́run ní gbàgbára lọ́wọ́ gbogbo yín so mo dúpẹ́ fún yín mo dúpẹ́ gan. ẹni tó jẹ́ coordinator fún wa ní Ìjẹ̀bú Parapọ̀ ó kẹ́ ẹ́ dìde náà wọ́n ní ọ̀rọ̀ kan fẹ́ bá yín ó dà bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ní ẹkún kan fẹ́ ok adúpẹ́ lọ́wọ́ yín sà ọmọ ìdán wọn tẹ́yìn mo kọ́ fẹ́ dúpẹ́ ní mo bẹ́ẹ̀ kẹ́ bá adúpẹ́ lọ́wọ́ ẹjọ́ asútẹ̀yìn ẹjọ́ àwọn ló dé Ìjẹ̀bú bàbá yìí ẹni tó bá fẹ́ ṣe kámẹ́rà ilẹ̀ sún sẹ́yìn dé ẹjọ́ lọ sẹ́yìn ọ̀rọ̀ àwọn àgbàlagbà nílé làrú kò sọ̀rọ̀ ẹ àìsàn Ọlọ́run bàbá wa mọ́jà fún láì wọ́n ṣá ọ̀pá ẹ̀ lọ́fẹ́ ọ̀pá ẹ̀ nìkan bá wọn fẹ́ adẹ̀ ń ṣe láti gbà yẹn àṣírí àlè mẹ́gàrà ní Ìjẹ̀bú tó ẹ́ pé gbogbo láti Lagos guard káàkiri wọ Ìjẹ̀bú Ìjẹ̀bú mo ṣe Ifẹ̀ Ọ̀ṣọ́ṣà tó dẹ̀ wà rampart gbogbo ọ̀nà dẹ̀ gbà ojú ẹ̀ wọn lè lóṣù pé tó lóye máa bẹ̀ ìbọn fún wa òjò tún rọ̀ ẹ tún mú déètì ní ìsìn àwọn ata ibẹ̀. Ìjẹ̀bú Parapọ̀. Màá sọ fún gómìnà Dàpọ̀ Abíọ́dún pé mò ń bọ̀ wá ṣe rálì Ìjẹ̀bú Parapọ̀ rálì Yorùbá Nation gbogbo Ìjẹ̀bú Parapọ̀ pẹ̀lú àwọn èèyàn mi màá sọ fún gómìnà pé kó fi gbogbo security gbogbo tẹ gómìnà yẹn èèyàn tèmi nẹ yọ sọ màá dẹ̀ wá tí gbogbo ẹ̀ máa blọ̀ wọ́n ń bọ̀ bẹ́ẹ̀ mú dèjẹ́ sọ fún mi máa wá àti ìtìlẹ́yìn mọ́mọ́ rẹ̀ àmójúpẹ́ náà mo dẹ̀ fẹ́ kí mọ́mọ́ Bálí àti lọ́yìn lọ́ọ́ ti ń wá wọ́n tí yẹ bẹ́ẹ̀ni àtàná náà ti dé Ìjẹ̀bú wọn fi ṣeré tó àwọn náà máa bá mi
Sọmọ Ìjẹ̀bú ní ní. Ọmọ Ìjẹ̀bú ni wọ́n. Ṣára ti Ìjẹ̀bú gbó. Bẹ́ẹ̀ ni. Mo kí bàbá Májàsọ́lá. Ẹ jókòó. Lídà yìí náà jókòó. Ìgbòho. Òòṣà. Ohun àṣeéṣe ẹgẹgẹ tẹ níyẹni. Ó yẹ ni o. Ó yé wa. Ohun àṣeéṣe ẹgẹgẹ tẹ wáyé wa. Májàsọ́lá. Ohun àṣeéṣe ẹgẹgẹ tẹ wáyé wa. Ohun àṣeéṣe ẹgẹgẹ tẹ wáyé wa. Bíṣù ọmọ bá jìnnà. Májàsọ́lá. Ìjọ ẹlẹ́nu. Bí ìfẹ́ ọmọ bá wọlé. Májàsọ́lá. Aṣojú ẹni ẹ̀. Gbogbo wa ẹ ṣé o Ìjẹ̀bú parapọ̀. Mo kí bàbá wa Májàsọ́lá, mo kí màmá wa Jagun, màmá ọmọ 1 million. A kí gbogbo wa o Koiki Media. A kí gbogbo wa màmá pupa ẹ ṣé o, a kí gbogbo ilé o. Orúkọ tèmi ni Ọláyẹmí Ọmọ́tọ́lá Gíwá tí gbogbo Yorùbá nation mọ̀ sí Madam Bali. Ẹ máa gbọ́ Madam Bali yẹn ní Kwara, ẹ máa gbọ́ lóògùn, ẹ máa gbọ́ lóńdó, gbogbo Ọ̀ṣun, gbogbo ilẹ̀ Yorùbá lẹ máa ti máa gbọ́ Madam Bali, kò sí platform tí mi ò sí. Ọlọ́run náà ló ń fún wa ṣe. Ìgbà tí Ìjẹ̀bú parapọ̀ ta fi kóra wa jọ náà nígbà tá a ṣe Ìjẹ̀bú parapọ̀ mega rally ní August 2022. Ìgbà yẹn ni Ìjẹ̀bú parapọ̀ ti bẹ̀rẹ̀. So Ọlọ́run dẹ̀ bá wa ṣe, brother wa Koiki, gbogbo náà náà ṣàtìlẹ́yìn fún wa. Wá ní brother wa kan ní Germany, brother Sam Abiodun, gbogbo ìgbà náà máa ń dúró tì wá. Bọ̀dọ́lá ní UK wọ́n pọ̀ àwọn ti Ìjẹ̀bú parapọ̀. Tàbá ti ní lórí ọ̀rọ̀ Ìgbòho tẹ́ a fẹ́ ṣe nǹkan báyìí ó yá a ní Princess Adenike, a ní Mrs Olúfúnkẹ́, Mr Tìmílẹ́yìn ìyàwó ìtẹ́ ọmọ Ìṣàrà ní UK wọ́n pọ̀ nínú ilé Ìjẹ̀bú parapọ̀ yìí. So gbogbo wọn ajá fún ya gbogbo wa yẹn já bẹ́ẹ̀ ni adúpẹ́ lọ́wọ́ wọn. Bàbá Májàsọ́lá ẹ̀mí yẹn á gùn fún wa gbogbo bí tẹ́ bá ń lọ làwọn ń lọ nǹkan tẹ́ sọ lẹ́ǹkan pé àwọn kan ní ẹ̀ ń gbà tẹ́ dé ó ti dalẹ̀ dalẹ̀ lọ́dọ̀ àwọn Ìjẹ̀bú parapọ̀ o. Wọ́n dalẹ̀ gbogbo lẹ́ka kò sí nǹkan tó sọ pé ọ̀dàlẹ̀ nínú nǹkan tẹ́ ń ṣe toró yé wa àwọn tí ò yé ni ò yé àjẹ máa ń sọ tó bá ń sọ ní platform ẹ ti dalẹ̀ ẹ̀yin lẹ́mọ̀ ẹ ṣe àkúmọ̀ dalẹ̀ ẹ farabalẹ̀ ibi tó ń lọ kíní kan ọ̀dà kò sí wàhálà ẹ lè convince àwa ẹ kò dé lẹ̀ àmọ́ bí tá à ń lọ pẹ̀lú Ìgbòho kò lè dá wa sí gbó kò lè rọ́ wa sí àjálẹ̀ àjọ ń lọ níbi tí Májàsọ́lá ń lọ ibẹ̀ la wa ń lọ bí ọ̀rọ̀ Koiki nínú mítì ní tẹ̀ta. Tẹnu mọ́ lẹ́ẹ̀kan sí. Ó ní ẹ má dá ibi tí Ìgbòho ń lọ là ń lọ. Ó sì sọ nínú mítì ní tẹ̀ta tó rájọ wà ní mítì ní. Ìjẹ̀bú parapọ̀ ibi tí Májàsọ́lá ń lọ lájọ́ ń lọ. Bí wọ́n forí lálẹ́. Ibi tó bá ń lọ lájọ́ ń lọ ẹ má dá wọn lóhùn láwa náà ò dá wọn lóhùn. Àjọ ń ṣe ibẹ̀ ní gbogbo ọmọ Yorùbá. Àfẹnití tó bá mọ̀ pé ẹni tó bá kọ̀ fẹ́ jà ẹni tó bá lè ṣe bẹ́ẹ̀ kò nífẹ̀ẹ́ yín ni ṣùgbọ́n àwọn tó bá nífẹ̀ẹ́ yín tó dúró tì yín láti ìbẹ̀rẹ̀ tá a ti jọ bẹ̀rẹ̀ yìí ó yẹ ká tẹ̀lé yín dópin ni ibi ìrèdè ló máa já sí ilẹ̀ ògbó ni àjọ máa débẹ̀ níṣojú ẹ̀mí bàbá wa the emeritus professor Adébọ̀dé Akíntóyè bàbá wa pátápátá. Bàbá o bàbá o bàbá o Olúwa dá bàbá sí fún wa. Bàbá o bàbá o bàbá o Olúwa dá bàbá sí fún wa. Ọlọ́run bá àdé mi bàbá sí. Wọ́n fẹ́ kẹ́ gbé gbèsè kẹ́ Ìjẹ̀bú parapọ̀ yìí. Yes sir. Kó tó di pé màá wá yẹn. Yes sir. Mo fẹ́ kẹ́ arrange. Ìjọ tí bá máa wá yẹn. Mo fẹ́ kẹ́ lọ gbà kọ́mẹ̀ lọ bàbá Wọlé Ṣóyínká. Màá kọ́ lọ kí bàbá. Bẹ́ẹ̀ni. Torí pé èèyàn gbọ́dọ̀ gbàgbé irú àwọn bàbá yẹn. Bàbá wá sí Kútọ́nù fúnra ẹ̀. Bẹ́ẹ̀ni àwa náà rí mi. Ó wá bà mí ní ìtàn pa mí mọ́ sí. Ó ní mo wà pẹ̀lú ẹ̀. Irú mi bàbá Wọlé Ṣóyínká ọ̀nà jì gan-an. Ó jì gan-an. Nígbà tí sọ́mọ jìnnà sílẹ̀ bàbá yẹn wá mi wá fún wa gbogbo pípa ló gbé wọ́n tún wá ń bi bàbá Wọlé Ṣóyínká torí bàbá yẹn ò kéde wá yẹn lọ pé ń bolẹ̀ ń lọ ó ní mò ń lọ sí ọ̀dọ̀ ọmọ mi Sunday Igboho níbi tán ti mọ́ ń bẹ̀ ní àbúrò bí mo ṣe dé yìí ó yẹ kí n lọ bẹ́ẹ̀ but ẹ̀yin lè ṣe arrangement kẹ́ lọ bá bàbá kí bàbá ọmọ yín ọ̀nà ògbóló fẹ́ wá kí òun fẹ́ wá dúpẹ́ àti gbogbo àwọn bàbá dáadáa bàbá yẹn
gbogbo ọba tí ń bẹ ń Jẹ̀bú yẹn bàbá wa Aláké ni o gbogbo wọn ẹ àárẹ̀ màá ti mo lè dé ọlọ́pọ̀lá tá a tètè jí àmọ́ ìyá àfikọ̀ fún àwọn afọ gbogbo ẹ̀ àwọn adarí sọ̀rọ̀ bàbá Wọlé Ṣóyínká tábà ti kó lọ́dọ̀ gba bàbá yẹn kó lọ́dọ̀ bàbá Aláké everybody àwọn adarí sọ̀dọ̀ gbogbo ọdẹ bá fẹ́ kí n dé ní kẹsàn ọba kan náà ń bẹ tí ó yẹ ká rí ń bẹ yẹn bàbá yìí Adéwà ń bẹ òkè. ọba wa tájọ́ ń sí ọba nìsan ní bàbá. bàbá wa ní Abẹ́òkúta Kéta. agbọ́dọ̀ àjọsọ̀kú yá mi. Bẹ́ẹ̀ni bàbá bẹ́ẹ̀ni. àjọsọ̀kú yá mi. á dé pálásì bàbá yẹn. àwa tábà ti gbó yẹn á tètè jí ni àwa darí sọ́dọ̀ bàbá Wọlé Ṣóyínká àwa lọ bí tí wọ́n ti fi program yẹn àwa bẹ̀rẹ̀ sí tààmà ọ̀pọ̀lọpọ̀ àtúnṣe dọ̀ yìí jọ́kejì àwa lọ sọ́dọ̀ bàbá Oníbàrígà àdọ̀dọ̀ ẹ̀ Bàbá tí ń sì Bàrígà. kí n tó máa ṣe Ọbánisàn lèmi àti bàbá Oníbàrígà bàbá Bàrígà fún bọ̀ láìpẹ́ yìí kí n tó máa ṣe Ọbánisàn lèmi àti ẹ̀ ti jọ ń ṣe kábíyèsí yẹn ó ní Sunday Igboho ni mo tẹ̀lé torí pé njọ́ tí mo bẹ̀rẹ̀ mi àti bàbá yẹn àjọkọ́lé yìí ni bàbá tí sì yẹn nígbà tí mo ń kọ́lé yìí lọ́wọ́ bí tí mo ń jókòó rè bàbá gbàgà tí bí yóò mọ wo gbogbo mi táwọn bíríkìlà bá ṣe dé bí kábíyèsí o Ọbánisàn mo ṣe mọ wọn bàbá tó fẹ́ràn mi tán ni o tábà ti kó lọ́dọ̀ yín á darí sọ́dọ̀ bàbá yẹn á wà ń bẹ̀ kódà àníkánjú wọ́n mọ̀ pé mo wá dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn ń bẹ̀ yẹn ẹni tó bá pọ́n nílé la máa ń pọ́nlé pàápàá jùlọ bàbá Wọlé Ṣóyínká yẹn sẹ́ mo gbọ́dọ̀ bá bàbá yẹn mo gbọ́dọ̀ bẹ̀ yín mo fà wọn tó láyé bẹ̀ yẹn dáhùn ìwà gbogbo ẹ̀yin tèmi kódà kì í sí nítorí kérò bọ̀ ní pé gbogbo ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ni ọ̀pàdé mi lógun state àwa lọ ká ọba àwa lọ dúpẹ́ lọ bàbá Wọlé Ṣóyínká tí gbogbo ayé gbogbo nítorí pé mo wá kí bàbá ẹ̀sùn ni. bàbá wa ṣe àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mú yín wá kábíyèsí rẹ síbi láyà tàlàfíà lójó mo wá kú tọ̀nù ẹ̀bẹ̀ ni tí mo wá já màlà àwọn tèmi ni orí dáadáa lójú yín. tó yẹ pé tí bá dá wà báyìí àwọn ẹjẹ kí àwọn ẹyẹ ọjà. àti wọ́n lẹ́ẹ̀mẹ́lú kì í ṣe ẹ̀kọ́ kì í ṣe ẹ̀mẹ́ta. mọ̀ mi àwọn lo 3 days àwọn ọ̀jẹ̀ kí inú ibi tó tì mí mọ̀ yóò sùn mi torí kò sẹ́ni tí ń wá mọ́ àwọn ń wá so wọn wá kí mi àwọn bàbá Èkìtì wọn wà láti Èkìtì gbogbo wọn wá mídíà gbogbo àti wá mọ wọn kó ike kíyà ẹ wọn máa wá lo bí oṣù kan pẹ̀lú mi nkútọ nù ìyá kó iki láti UK pẹ̀lú ìyàwó àná prison bí ẹ̀mẹ́rin tó yẹ pé ó lòun lòun bí mi wọn ni ìyá mélòó wà ló bí Ìgbòho ó là kọ ìyàwó aha ohun gbogbo àwọn ọlọ́pàá ti ń bẹ́ẹ̀ mẹ́ pátápátá pé nǹkan kan gbọ́dọ̀ sọmọ mi o mo tún bọ̀ lọ́la ó tún wá nígbà tó wá tó yá ọ padà lọ́lọ́ náà ìyá yẹn tó dé padà Ọlọ́run pa tó ní mi yọ̀bá ń fi ọ̀run rẹ̀ kẹ́yà rẹ̀ ọ̀dẹ̀ tó sọ fún kò ìkípe á tó kú ìyá yẹn sí torí tún òkú ìyá mi sí á sì tún ìyá kó ìkí náà sí á kọ́kọ́ sọ òkú ìyá kó ìkí tàbá parí òkú ìyá ẹ ń sọ fún àwọn tó lólùfẹ́ mi ní olóṣèlú gẹ́gẹ́ tẹ bá nífẹ̀ẹ́ mi ń tòótọ́ o kò sí pẹ̀ ń bẹ̀rù mọ́ bàbá Bọ́lá Tinubu ló fìrì mi ó sì fìrì mi pé kájọ mọ́ ọ sí pọ̀ ní èmi náà ti ń bá yín ṣe tẹ bá fẹ́ràn mi ẹ̀ sómi òkú ìyá kó ìkí yín sọ fún gómìnà Èkó yọ tẹ̀lé adébẹ̀ gómìnà yìí lọ bá gómìnà fún rẹ̀ pé ip rè mo fẹ́ sòkú ìyá kó ìkílẹ̀ kó yìí mo sì fẹ́ kẹ́ wà mẹ́ gómìnà yóò wà bẹ́ẹ̀ Sanwó-Olú wà bẹ́ẹ̀ yẹn dáadáa ní gbogbo àjọ wà tẹ́lẹ̀ náà ní ọ̀ká rẹ̀ ọmọ yìí so Ọlọ́run bá yóò jẹ́ kọ́jọ́ kò láyọ̀ yóò sì yẹ ká ogun lẹ́mi mo ń gbádùn yàrá inú mi dùn lẹ́nu torí pé ìyàwó mi wà lójú gbogbo àwọn àáfàá wa wọ́n ní wọ́n tẹ̀lé lẹ́bọ àfà olúwo ló yẹ ká máa rí pẹ̀lú ẹlẹ́bọ nígbà bá rí lórí bíjà tí mo bẹ̀rẹ̀ sí pa yorùbá lè sọ yorùbá lóhùn mi àfà yìí mo ní bàbá wa Ìgbòho ní ẹwà márùn. kábíyèsí Ọlọ́run àwọn ànábì Ọlọ́run ló máa ní ẹwà. kábíyèsí Ọlọ́run ànábì jẹ́rìí sí pé ẹni tó bá ní ẹwà yẹn ẹni rẹ ni ló wà àjọ náà láì kírun ẹ̀ kó má gbààwẹ̀ kábíyèsí Ọlọ́run kó má yan sàkà kó má lọ sí àjì tó bá ní ẹwà márùn yẹn ló wà àjọ náà. kábíyèsí Ọlọ́run òun ló fà á lórí ọ̀fẹ́ táwọn fi tẹ̀lé. kábíyèsí Ọlọ́run
alákọ̀ọ́kọ́ ẹwà yẹn màá sọ kí gbogbo wa jàbá yẹn alákọ̀ọ́kọ́ ẹwà yẹn ni pé ẹ ní mọ́nì débi pé tí n bá ń gbọ́ lẹ́nu pé ọlọ́run ló nẹ̀mí mi ọlọ́run ló nẹ̀mí mi ọlọ́run ló nẹ̀mí mi kí ló dé. ó pọ̀ o ọlọ́run ní báyìí mọ́nì yìí jẹ́ ẹwà ẹlẹ́ẹ̀kejì òun ni pé ẹ kì í bínú èèyàn tí ọ̀rọ̀ bá wà lóyún ẹ sọ ẹ jẹ́ kí n yọ ọ̀tá ẹwà ẹlẹ́ẹ̀kẹta láàgbà ẹ gbà fún ọlọ́run pé gbogbo tó bá ṣẹlẹ̀ síbi kádàrá mi bí mo ṣe yàn nìyẹn kádàrá mi bàbá ẹwà yẹn tóbi tó pọ̀ ẹwà ẹlẹ́ẹ̀kẹrin ẹ kó àwọn èèyàn mọ́ra láwọláwọlá kú wà dáre mo sọ fún ìyàwó mo ní ìmọ̀ ẹ̀dọ́dọ̀ gbogbo ó rí àrítutù ojú lọ́dọ̀ Ìgbòho ó mọ nǹkan tó ń pè ní ìmọ̀nì ó tí ní ìmọ̀nì ó wà kọ́ ìmọ̀nì náà ó ti kọ́ sí ẹ kó gbogbo èèyàn mọ́ra pẹ̀lú ìṣe ẹ wà ẹlẹ́ẹ̀karùn-ún bí kékeré bá sọ pé àfa lòun ẹ yọ èyí o kìrìsìtẹ́nì dé ó ní pásítọ̀ lòun ẹ yọ lélẹ̀ ìdí oníṣẹ̀ṣẹ̀ lòun ẹ yọ àwọn ẹni rẹ ló ní olú ìmọ̀nì ọlọ́run jẹ́ ká wà yìí tì dáadáa tá a wá ń pè wọ́n yìí tá a ní ẹ̀ ń ṣe yìí ọlọ́run ní gbà lọ́wọ́ yìí olùjọ́ tọ́lọ́ ń gbà lọ́wọ́ fìlà náà ló dẹni ẹ̀tì ọlọ́run ní gbà lọ́wọ́ yìí ọlọ́run ní gbà lọ́wọ́ àṣeyọrí lẹ́ ṣe àwọn adúpẹ́ lọ́wọ́ bàbá Bọ́lá Ahmed Tinubu adúpẹ́ lọ́wọ́ gbogbo ọba ilẹ̀ Yorùbá nígbà tá a dé Ilé-Ifẹ̀ kábíyèsí ní ìwọ kọ́ ní Ìgbòho àwọn tí wọ́n tẹ̀lé mo wá fẹ́ kọ́ ní kọ fún bàbá Tinubu àti gbogbo wọn ọba adúpẹ́ ibi tẹ́ ti bẹ̀rẹ̀ adúpẹ́ ibi tẹ́ ẹ bá dé adúpẹ́ ó dáàdì ibi tẹ́ mo máa lọ. security yẹn ẹ mú adébẹ̀ àṣẹ láwùláwà lákúwọ́tá ẹ ṣe wà fà. bàbá Ọọ̀ni ní security ilẹ̀ Yorùbá Ìgbòho lọ́tọ́ sí. ó ní gbogbo àwọn tí ń pariwo àwọn lè ṣe èèyàn bàbá wa Ọọ̀ni ní irọ́ ni wọ́n ń pa. èmi dẹ̀ ń sọ pé àtẹnitọ́ fẹsẹ̀ àtẹni tí ò fẹ́ Ọọ̀ni ní number 1. gbogbo ọba ilẹ̀ Yorùbá pátápátá. number 1. bàbá mi ló bá dé kọ́ fún àmọ́ ẹ̀. Ọọ̀ni ní ẹni òun ní federal government fún. èmi kọ́ ni mo fún Ọlọ́run fún látòdì ọ̀run wá níjọ́ tí wọ́n ti ń fi ọba àkọ́kọ́ jẹ ti fẹ́ẹ́ Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì fún wọn jẹ Ọọ̀ni náà máa ń fi jẹ látàrí bàbá wa Adésọjí Adérẹ̀mí ni sẹ́mi ní wàyí kò ní èmi ọmọ ládùkú lèmi ọmọ aládùkú lèmi pin lè yí kó wọn tí ọba wa tẹ lọ́rùn wà láti ẹnu. ẹ ṣe ọba mi ìlú kan báyìí nípa fẹ́ fún bàbá wa ní àmì ẹ̀yẹ gbogbo àwọn Ìjẹ̀bú parapọ̀ pátápátá nílé lóko lẹ́yìn odi tó yá wa jagun. máa padà sọ́dọ̀ ẹjọ́ máa kó rọ fún ẹjọ́ ẹ bá ẹjọ́. nígbà tá a lọ sọ́dọ̀ bàbá Ọọ̀ni ó ní òun ó pe lórúkọ sí àwọn bàbá òun tí wọ́n ń pè òṣìṣẹ́ àgbè ẹbí lẹ́yìn tí wọ́n gbọ́ òye ká fún bàbá wa níjẹ́ ọmọ aládìkú ọmọ aládé ládé aláàbò ládé adé aládìkú lọ́gbà ó kàn ń rún wọn nú ni o. akẹ́ńbọ̀ yà á jà ní Ṣàngó ní sẹ́rẹ̀ ìdí Ṣàngó láti mi sẹ́rẹ̀ ọba ló ní ìrùkẹ̀ kí la wá ń ṣe wọn àwọn ará. ó yà mí lẹ́nu ní orúkọ gbogbo Ìjẹ̀bú parapọ̀ Ìjẹ̀bú parapọ̀ ọmọ aládé ni wá Ìjẹ̀bú parapọ̀ ọmọ aládé ni wá orí wa ò ní ṣíbọ̀ àmín. wọ́n ní kí n gbé ọ̀pọ̀ kékeré yìí ó kú iṣẹ́ takuntakun ó kú ìfọmọ èèyàn ṣe lágbára Ọlọ́run ó ní ìrùwá dànù àbá náà ní fojú tuntun àní faragbà rẹ ó ṣe bẹ̀rẹ̀ gbèsè ayé rẹ ni ó sì lò pẹ́pẹ́pẹ́ ẹ̀dá mọ̀ ní mọ̀tò lẹ́yìn. àníyíkáyé bá ká. honorary title nǹkan tó wà bẹ́ẹ̀ ní Sunday Adéẹmọ Májàsọ́lá Adéẹmọ Ìgbòho Òòṣà òun ni Àníyíkáyé Akílẹ̀ Ìjẹ̀bú. Àníyíkáyé Akílẹ̀ Ìjẹ̀bú. Àníyíkáyé Akílẹ̀ Ìjẹ̀bú. bẹ́ẹ̀ni ẹlẹ́ẹ̀kejì lélẹ́yìí. mo kí gbogbo wa o eléyìí wà fún ọmọ wa ẹ̀jẹ̀ wa
àbúrò wa ẹ̀gbọ́n wa èèyàn wa Ọláyọmí Koiki Media. Koiki a fi eléyìí ọ̀nà wọn gẹ́gẹ́ bí àfìdípọ̀ tẹ̀ mọ́lẹ̀. So ẹ̀yin Koiki tẹ̀ mọ́lẹ̀. Gbogbo Ìjẹ̀bú Òde ò Ajagbalúra ọ̀rọ̀ pọ̀ o. Àfìdípọ̀ tẹ̀ ọmọ Ìjẹ̀bú mọ́lẹ̀. Òde Ajagbalúra ọmọ àfìdípọ̀ tẹ̀ mọ́lẹ̀ fáàmì ọmọ alágẹmọ mẹ́rìndínlógún ọmọ oníṣẹ́ owó ìbọ́sà onídìí oníṣẹ́ owó ìbọ́sà lọ ìgbésẹ̀ rẹ̀ náà ni Koiki ń gbé lágbára náà á ní fi ẹ̀ ṣàwárí ìwọ àmà máa dé bá ìwọ náà máa dé bá ní lágbára náà wà kórè òkèlè á ní fi ẹ̀ ṣàwárí tí ó bá ní lágbára náà á ti wọ́ àti májàsọ́lá ọjà wà fún pọ̀wẹ́ lẹ́nu tú. Ẹ ṣe. Ó gbé fún White Lion, ó fi jíṣẹ́. Ẹ̀sà. Once again, Koiki Media bring the world closer to your doorstep. Today being 10th of May 2026. Ògúnlárí gbogbo Ìjẹ̀bú parapọ̀ tó wá kí bàbá wa Dr. Chief Sunday Adéyẹmọ Ìgbòho. Wọ́n á fi inú dídùn wọn fún nǹkan tí Ọlọ́run ṣe, tí Elédùà ṣe nínú ayé Májàsọ́lá #1. Adúpẹ́ fún ẹ̀yin títí wa Koiki Media. Wọ́n tún fi ẹ̀wọ̀n wọn fún Koiki Media fún iṣẹ́ takuntakun tó ṣe káàkiri ilẹ̀ Yorùbá ní Ìjẹ̀bú parapọ̀. Wọ́n fi ẹ̀wọ̀n wọn mọ̀. Adẹ̀dúpẹ́ fún ẹ̀yin olólùfẹ́ wa. Adúpẹ́ fún sọ́pọ́tì. Adúpẹ́ bẹ̀ṣùmọ́ aláìbẹ̀rẹ̀ máa ṣí ẹ̀. Adúpẹ́ àwọn onírìn jù báyìí lọ fún ẹ̀yin tiwa. Ẹjọ́ wọ́n ya picture lọ ẹjọ́. Ẹ máa sọ ya picture ẹ máa bínú ya lọ. Ìwọ rí ọ, ọ̀gá mi o. Ọbẹ̀ mọ̀ sọ fún Koiki. Koiki Media Entertainment. Koiki Media Entertainment. Alright, once again, Koiki Media bring world closer to your doorstep. Ẹ ṣé gan àná jù báyìí lọ fẹ́yìn olólùfẹ́ wa. Adúpẹ́ lọ́wọ́ yín, adúpẹ́ lọ́wọ́ yín, akin takuntakun, adúpẹ́ lọ́wọ́ yín. We thank all our fans all over the world. Akin ẹ ṣé gan. Ẹ máa bá like, ẹ máa bá share. Koiki Media bring the world closer to your doorstep.